wọ́n ti ń wò yẹn. Yorùbá ló láṣà, ayé ọmọ Yorùbá, àwa ló láṣà. Sọ fún wọn pé Yorùbá ló láṣà, ọmọ Yorùbá, ayé ọmọ Yorùbá, àwa ló láṣà. Ọmọdé àbáṣe ara pálá. Àwọn olólùfẹ́ yín fẹ́ rí jó yín o. Aláṣẹ tó pa àwọn olólùfẹ́ yín fẹ́ rí jó yín. Ọ̀dà mo ní bíbẹ̀ o. Wá ní. Yorùbá ló láṣà, Yorùbá ló láṣà, ayé ọmọ Yorùbá, àwa ló láṣà. Sọ fún wọn pé Yorùbá ló láṣà, ọmọ Yorùbá, ayé ọmọ Yorùbá, àwa ló láṣà. Àwọn ọ̀rọ̀ tó fún mi ní ìwọ̀n tó fún mi lọ́gbọ́n, ó fẹ́ láyà ó fẹ́ ó fẹ́ polówó, a máa polówó tí ó ń ta ìyá ẹja, sórí gbogbo tí ó ń ta ìyẹn, ṣé ká máa dá sóko, ká máa dá sọ́lá, ẹ̀kọ́ lábẹ́ mi àti ẹ̀wọ̀n ló máa ń ṣe sẹ́kẹ̀rẹ̀ ó ṣe rí o, àwọn aláṣà wà, ẹ̀yẹ káàkiri láwùjọ. Yorùbá ní wa, àwọn alálàṣà wa. Ẹ̀yà jẹ́ ká pèrè náà, ẹ jẹ́ ká pèrè náà, ẹ jẹ́ ká pèrè náà. Bí kíbi tọ̀mọ́, Yorùbá ní wa, àwọn alálàṣà wa. Ẹ̀yà jẹ́ ká pèrè náà. Mo ní kẹ́kọ̀ọ́ dáadáa, kẹ́kọ̀ọ́ dáadáa, kẹ́kọ̀ọ́ dáadáa, kẹ́kọ̀ọ́ dáadáa, kẹ́kọ̀ọ́ dáadáa, kẹ́kọ̀ọ́ dáadáa. Yorùbá láṣà, kẹ́kọ̀ọ́ dáadáa, bàjẹ́ láṣà, kẹ́kọ̀ọ́ dáadáa, láṣà láṣà, kẹ́kọ̀ọ́ dáadáa, láṣà. Àwa tẹ sí kí ìjà Alhaji Abbas Akande Obese ẹ ń gbádùn wọn lọ́wọ́lọ́wọ́ ẹ̀ àwọn tí ń ṣe ń lọ́wọ́ ọjọ́ yìí o. Ẹ jẹ́ ká gbọ́ra wa yíká, ó tún ní lọ́sẹ̀ tó ń bọ̀ káàtó pàdé. Ẹ ṣé, thank you, Tẹ́gbọ́n mọ́ ẹgbẹ́ Manchester United Kingdom Bukola Ajibẹ̀rù alóńgbòmùdarí ètò yìí ẹ̀yìn tí gbọ́ kan. Àìkú àìtí àìdíbàjẹ́ ọlọ́run àná ọlọ́run òní ọlọ́run ọ̀la ọlọ́run tó ti ń bẹ kóńkóń tó máa bẹ ọlọ́run tí ó máa bẹ nígbà tí ò bá ní sí nǹkan kan mọ́ ọlọ́run tí ń darí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ló ń darí òòrùn bẹ́ẹ̀ ló ń darí òtútù ohun kan yìí náà ni kábíyèsí ẹlẹ́rù nìyẹn ó ṣeun o àtúndúpẹ́ nítorí pé ó pa wá mọ́ lọ́sẹ̀ tó kọjá ìdáyé ọ̀sẹ̀ tó kọjá là ń dágbére fún gbogbo wa pẹ̀tò ètò Yorùbá ló láṣà ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó pa wá mọ́ àtúntì ríra wa láyọ̀ àtàláfíà mo ṣe bá gbogbo ènìyàn nítorí pé ẹ̀yin àgbà náà lẹ́sọ pọ́mọdé tó bá júbà ó ju dandan kó dàgbà kó dògbó ìbá gbogbo àwọn tó ju ni lọ tó lè ju nínú ìbá àwọn tó ti ń sọ̀rọ̀ káwa ó tiẹ̀ tó máa rò lórí wa pé a tiẹ̀ fẹ́ wí nǹkan ọ̀kan ìbá àwọn tó ju ni lọ lọ́nà kọnà ní gbogbo ọ̀nà lẹ́nu iṣẹ́ ni lọ́jọ́ orí ni níní nǹkan ni nínú kádàrá ni nínú òpò ni ó ṣèbá gbogbo yín ìbá àwọn tó ní ilé ayé o
ìbà àwọn ọmọdé, ìbà àwọn àgbàlagbà, lágbára dániwáyé yóò máa ju gbogbo wa ṣe. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà mú kí yín. èmi á mọ wípé ẹ kú ilé là ń kára lé, ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà, ẹ kú òkúra òun níta láboyún. ẹ dákun dábọ̀ ẹ bá ń pe gbogbo àwọn tó súnmọ́ yín. ẹni tó ètò Yorùbá ló làṣà ó tún ti dé bó ṣe ń dé aago 4 ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ àìkú ni láṣẹ Olódùmarè. pé tó a tún ti dé o bá a ṣe ń dé. èmi sì ní àrẹ́rẹ́ òrùn èmi lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀. àlejò mi làwọn ti múra dání, wọ́n ní kí n tiẹ̀ mọ́ wulẹ̀ halẹ̀ kankan máa wọn. tẹ́ bá tiẹ̀ ti rí fìlà orí wọn gan ẹ ti mọ̀ pé ìmúra ìkọjá bẹ́ẹ̀. èmi ò wí nǹkan kan, ẹ kúkú mọ̀ pé èmi èèfọ́nù. ìgbò bá débẹ̀ mo ti bí wọ́n mú ṣe ti gbàwé òyìnbó wá, wọ́n láwọn ti gbàwé òyìnbó wá. bó bá ti wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ èbó tẹ̀mí ń ra wọn lọ́wọ́ ẹmọ́ nìtò atọ́kùn ètò Yorùbá ló làṣà tún ti bẹ̀rẹ̀ o. tó ní kọ́mọ́kọ́mọ́ ká súré pápápá ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó rí wa tí wọ́n mọ́jú. àwọn èèyàn bí èèyàn tí wọ́n ní tò àwọn ò dá sí i lábẹ́ bó tilẹ̀ wù kó rí. èmi á máa wí ní gbogbo ìgbà pé tò ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹni tọ́lọ́run mọ̀. àwọn ni wọ́n ní pé tò gbogbo àwọn èèyàn tó bá gba ẹ̀bùn wa ní abala kíkanjú láti orílẹ̀-èdè Nàìjíríà wọ́n láwọn máa fún wọn ní ẹ̀bùn 2,000 náírà, wọ́n sì ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀. èmi á máa wí ní gbogbo ìgbà pé Ọlọ́run mọ̀ yín, gbogbo ọ̀nà lẹ́fi ní nǹkan tá a fi lè polówó yín. àmọ́ ẹni rárá o a gbọ́dọ̀ polówó yín ká ṣáà máa sọ pé ní tọ́lọ́run mọ̀. Ọlọ́run wá mọ̀ yín lágbára dániwáyé àpòyìn ò ní gbẹ. ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ Afili Concept ìyá wa dáadáa, ìyá wa Jádesọ́lá Fẹ́mi fọ́rọ̀. wọ́n tún ti pè ní láàrin ọ̀sẹ̀, wọ́n ní àǹkárá wa ó tún ti ń bọ̀ lọ́nà. gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà èmi á máa wí màá ní kò gbà béèrè kò jà àǹkárá ni. eléèkú ò ní pé kò àǹkárá kò jẹ sìrọ̀mọ́, bí ò bá ti gbà béèrè báyìí ẹ lè gbà àǹkárá o. ìyá wa iwájú báyìí lọ́pẹ́ ẹ̀bí tí yóò mọ rè láṣà dániwáyé. ẹ ní ṣìṣe ẹ ní ṣílẹ̀tẹ̀. adẹ́dà ti gbàdúrà yín náà, gbogbo èyí tó wá dánú ọ̀rọ̀ yín ìbàjẹ́ ò ní wọbẹ̀. gbogbo tó ń múnú yín dùn ọmọ aráyè ò ní fi pa yín lẹ́kún láṣẹ Elédùmarè. mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Glory Print bàbá wa dáadáa. àwọn ni wọ́n ní tò gbogbo àwọn tó máa ń jẹ ẹ̀bùn alábala kíkanjú ká máa fún wọn ní ife. mo wí fún yín mo lè tán tiẹ̀ kó fún wa lóṣù yìí. ó ń pa bí ìgbà téèyàn ń ṣe kínní ní báyìí. bẹ́ẹ̀ bá ti bomi gbóná báyìí yóò sì pàwọ̀dà. àwọ̀dà àkọ́kọ́ rí ọ̀tọ̀ ni. bomi gbóná bá ti wọnú ife yìí yóò àwọ̀dà ni yóò mọ pariwo Yorùbá ló làṣà. lágbára dániwáyé kò ní sú yín kò ní rẹ̀ yín. iwájú lọ̀pẹ́ ibi tí yín ló mọ̀ rẹ̀. iléeṣẹ́ S2 Ultimate bàbá wa dáadáa Ring Road nìbàdàn ni wọ́n wà. àwa asanra ní nǹkan oṣù ṣe ṣégeṣège ní àtọ̀sí ní nǹkan táwọn ń ṣe ni wọ́n sì mọ̀ wọ́n mọ́ṣẹ́ wọn dáadáa. kódà gbogbo àwọn èèyàn tó ti dọ́dọ̀ wọn tí wọ́n ti ra oògùn wọn ni wọ́n rí ìyàtọ̀ àlàáfíà tó péye. tewétegbò ni wọ́n sì ń ṣiṣẹ́ dáadáa fún àǹfààní oníkálukú wa. iléeṣẹ́ Bright Frame Facilities èmi á mọ dúpẹ́ lọ́wọ́ yín. ilé làwọn ń kọ́, kò sí irú ilé tẹ́fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. ilé ìgbafẹ́ ni, ilé kákànsúré gbé ni, ohun táwọn ń ṣe nù. àwọn ni wọ́n ní ètò Yorùbá ló làṣà. ìrẹsì kílò 5 ni wọ́n kó fún wa. tẹ́ bá ṣáà ti ń gba ẹ̀bùn wa ní abala kíkanjú wọ́n ní àwọn ọmọ ìrẹsì fún yín. ẹ mọ̀ jẹ̀rẹsì lọ ibi ẹ bá lè jẹ́ dé ni. àmọ́ ẹ rántí o pé bẹ́ẹ̀ bá gbà béèrè àwọn kan tiẹ̀ tí wọ́n ń fọ́nu wọ́n ti ń lérí sátọ́kùn. wọ́n ní kí gan ni gbogbo béèrè yín lákòójẹ bẹ́ẹ̀ bá ti wá pè ní ò bá mọ́ di kó ń re bété kò wá yé wa. àmọ́ ẹ dákun dábọ̀ láṣẹ adániwáyé gbogbo wa. èmi àwọn wí ní gbogbo ìgbà pé tò ètò Yorùbá ló làṣà ètò gbogbo wa pátápátá ni láṣẹ adániwáyé. ọpẹ́ mi tún lọ pàtàkì jùlọ ó lọ sọ́dọ̀ bàbá wa dáadáa Aṣíwájú Bẹ̀lẹ́. àwọn ni wọ́n tún wá fàdédé ẹ̀bùn tiwọn. wọ́n ní tò ẹni tó bá gba gbogbo ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ní abala kíkanjú tí ì ṣe pé a bá wọn ṣe ní ẹtì ẹ̀rọ mi sí ẹgbà méjì àbí nǹkan kan. wọ́n láwọn ò gbé gbọ̀ngàn ayẹyẹ Salford Event Hall, wọ́n láwọn ò gbé ilẹ̀ tó nítọ̀ wọ́n sì fi ṣayẹyẹ láì ní gba kọ́bọ̀ lọ́wọ́ onítọ̀. èèyàn kọ̀ọ̀kan lóṣooṣù ni ò kì í ṣe èèyàn 4 o. kó mọ̀ wá di pé ńgbà fẹ́ ṣayẹyẹ ọjọ́ ìbí wa á jẹ ìbéèrè lórí ètò Yorùbá ló làṣà àti tí o èèyàn kan ni tóṣù yìí ó sì ń bẹ àti rẹ tó gbà béèrè mẹ́tẹ̀ẹ̀ta tán. ó wá lè jẹ́ ní kálejò mi pàtàkì wá. bóyá àwọn olólùfẹ́ yín ní òwá jẹ́ ni wọ́n ṣayẹyẹ. ẹ pa wá náà ó bẹ bá ti pè wá á wàá bá yín darí ayẹyẹ láṣẹ adájú wa yìí. ẹ ṣeun. àwọn tó kọ àwọn rẹ́kọ̀dù fún wa ìjọ Freedom Arena
wọ́n bẹ ní ìlú London olújọ wọn, wọ́n bẹ nílùú Manchester náà. Wọ́n ní kẹ́ máa gbọ́rọ̀ ṣítí ní èdè Yorùbá, ó ṣiṣẹ́, ó ń ṣe àǹfààní fún ara oníkálukú wa. Ìyá wa dáadáa Jíǹrere Christiana, àwọn náà kó àwọn kásẹ̀tì àwọn rẹ́kọ̀dù fún wa pé kẹ́ ṣáà máa gbọ́. Ìjọ Násírùláì Wàlífátù, àwọn náà ti ń ṣe ètò, wọ́n láwọn kó àwọn àwo rẹ́kọ̀dù fún wa tí gbogbo àwa èèyàn mi nínú ẹ̀sìn Islam táwa náà mọ̀ gbọ́ ká sì mọ̀ fi ṣàǹfààní. Tó èmi fún ara mi pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé, iṣẹ́ olùdarí wọn fún ayẹyẹ ni lóríṣiríṣi, alága àjókòó, ìgbéyàwó, ẹ pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 079-140-68090. Lágbára dániwáyé nǹkan ọ̀dùnmọ́ òní wọ́n nílé ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ Elédùmarè. Tó èmi lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀, gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi, ọ̀rẹ́ mi, olólùfẹ́ mi nínú ẹ̀sìn Islam, akóògbẹ o, ẹ̀mí gbogbo owó ṣìkà oṣù láṣẹ adániwáyé. Èmi á sì mọ wí mo ní àwẹ́fẹ́ tán ojú òtí gbogbo àwọn àjọsọ. Àwọn kan ti jọ kà lọ́sàn-án ìbáyìí. Ẹ wò ọjọ́ díẹ̀ ló kù kò tó ṣù mọ́ ló bá tán lábàámọ̀ fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé àjọsán ṣe bá wù ní tán àwẹ́tọ́ ojú ti gbogbo àwọn àjọsán pátápátá. Ní kọ́mọ́kọ́mọ́ kí n súré kí bàbá mi dáadáa kábíyèsí ọba Sàlíù Azeez Sàbígànná tìlú Ìgànná, ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí tẹ́ ẹ ṣe lọ́sẹ̀ tó kọjá pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé, ẹ dàgbà, ẹ dògbó, ẹ pẹ́ láṣẹ Elédùmarè. Mo tún kí kábíyèsí wa dáadáa ọba Wàsíù Àkànní onítẹ̀tìkù tìlú Owódé Ọ̀tà, kábíyèsí àti kíyín o, àtúnkíyín lórí ètò Yorùbá ló láṣà láṣẹ adániwáyé, ẹ dàgbà, ẹ dògbó, àṣẹ òpẹ́ lẹ́nu pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé, ìlú ò ní bàjẹ́ lórí yín o, ẹ ṣeun adúpẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà, èmi ò lè ṣàìmọ́ gbé òṣùbà fún yín nítorí pé láìsí ẹ̀yin kò lè sí ètò Yorùbá ló láṣà. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ń fi ọ̀rọ̀ gbóríyìn tẹ́ máa ń fi ránṣẹ́ sí wa lórí ẹ̀rọ ayélujára, àdókò lẹ́sìn fi ránṣẹ́ pẹ̀tò ẹ kú iṣẹ́ o láṣẹ adániwáyé, ẹ̀ ní dánìkan ṣe, ẹ̀ ní dánìkan wà, ẹ̀ sì ní dánìkan pé ẹ̀yin náà láwọn tẹ́jọ rìn nínú ohunkóhun tí wọ́n dáwọ́lé pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run, ẹ ṣeun. Tó àlejò mi Bùkọ́lá Ajítẹ́rù lè ní jẹ́ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. Iná jíjẹ́ tèmi òun ni Davis. Ẹ ti mọ̀ pé abala mẹ́ta la ní lórí ètò, abala orírun wa, abala kíkanjú àti abala mòye. Abala orírun wa àti abala kíkanjú lálejò agbáṣàgà wa pàtàkì tí wọ́n ń darapọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ bá tiẹ̀ tí ń wò wọ́n, ẹ ti mọ̀ pé ọwọ́ Yorùbá ló láṣà, owó atọ́kùn Yorùbá ló láṣà, ó de nǹkan lọ́sẹ̀ yìí. Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀, nígbà tí ètò Yorùbá ló láṣà tó bẹ̀rẹ̀ ní ọdún tó kọjá, èmi á máa wí pé ẹ ṣáàjì á máa ṣe dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ bí la dé, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la lọ bá, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ adániwáyé pé mo dọ́dọ̀ ẹ̀gbọ́n mi dáadáa, wọ́n sì dúró tì wá, wọ́n fún wa ní ọ̀rọ̀ gbóríyìn, àtìgbà náà wọ́n sì ń ṣàkìtìyàn, wọ́n dúró tì wá. Ṣùgbọ́n mo dúpẹ́ wípé Ọlọ́run tún ṣeun, ẹ rí wọn lórí ètò. Ìgbà tá a kọ́kọ́ gbé wọn wá lórí ètò ńgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀, kò tí ì sí àǹfààní láti fojú gan ni wọn báyìí, ọ̀pọ̀lọpọ̀ ló gbóhùn wọn gbà náà. Ṣùgbọ́n lónìí àǹfààní àti rí fìlà wọn, àti rẹ́wù wọn, àti rí ẹ̀rín wọn, kódà ti rí jó wọn gbà tí wọ́n jó sí orin tí Alhaji wa Abbas Akande Obesere tí wọ́n ṣe fún ètò Yorùbá ló láṣà. Mo wí fún yín lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn, mo ní Alhaji ti ṣèlérí wípé báwọn bá ti wá àwọn òdòrí ètò Yorùbá ló láṣà, gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn lẹ́sìn láǹfààní láti rí wọn. Tó bàbá mi dáadáa, Sàràkí ìlú ni wọ́n, ọmọlúàbí ènìyàn ni wọ́n, ìgbà ojúmọ́ pàtàkì ni wọ́n. Kò sẹ́ni ibi tá a bá ti dárúkọ wọn báyìí, ibi ìṣerere bẹ́ẹ̀ ti gbọ́ tiwọn. Àwọn àgbà kúkú pọ̀, ẹ ṣáàjì á mọ̀ ṣe dáadáa, èyí tó ṣe pàtàkì wọn. Ọmọ kọ Yorùbá ni wọ́n wọ̀nyí ṣọmọ àlè Yorùbá, torí ẹ̀ wọ́n ti sọ fún mi bọ́n ṣe wọlé. Wọ́n ní kò sí èèbó kankan lónìí, rojú mi tó ti ràn gbogbo. Mo fẹ́ lògò torí òòrùn tó ràn, torí mo fẹ́ mú wọn. Bẹ́ẹ̀ bọ́n bá fẹ́ sá lọ gan, mo fẹ́ ra wọn lọ́wọ́ mú. Àmọ́ wọ́n ti lérí gbogbo èmi àti olólùfẹ́ Yorùbá láti àwa alájọṣiṣẹ́ lónìí. Tó ẹ panupọ̀ pẹ̀lú mi kẹ́kí ẹ̀gbọ́n mi dáadáa, onímọ̀ ẹ̀rọ Tajudeen Ọlámídé Abíọ́lá, àwọn ni olùdarí olùfilélẹ̀ iléeṣẹ́ Tokwa Services. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà o. Ẹ̀jẹ̀ wọn gbọ̀ yín lágbọ̀ọ́yé, ẹ̀rín músẹ́ náà ni owó ló bá dé lónìí. Tó ẹ ṣeun, àmì àṣẹ, àmì àṣẹ. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà, gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò, ẹ ti mọ̀ pé àlejò agbáṣàgà wa àwọn ò lè mú béèrè yìí lọ́wọ́ wọn
wípé tó kó tó di pé adi ti bì kí gbogbo àwo tó mọ yí padà látàwọ̀ ewé kó tó mọ di pupa kí gbogbo ẹ̀ tó mọ rí bákan ó níbì kan tá a ti wá àbíbò wa ni nílẹ̀ Yorùbá lọ́hùn-ún ọmọ ìlú ilẹ̀ Yorùbá wo gan-an nìyẹn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí mi pé ẹlẹ́rìí dájú pé tó kọ́ àpọ̀ lórí ètò mo ní láṣẹ adániwáyé wọ́n ń bọ̀ ní orí ètò sẹ́ wọ́n fẹ́ wádìí délẹ̀ èmi mọ́ ó sì dá àwọn kan tiẹ̀ ń bí mí lórí ètò lọ́sẹ̀ tó kọjá pẹ̀tò ọmọ ìlú wo gan la tọ́kù ẹ̀yin ẹ̀ náà ń bẹ fún ọ ọmọ ìlú wo ni yín jàre. ìgbára ilé ẹ̀ka sọ ọmọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú tí ń jẹ́ lóhùn. ìlú ẹ̀gbọ́n mi ni wọ́n wí fún yín o ìlú tèmi náà ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bèèrè lọ́sẹ̀ tó kọjá mo ti dá yín lóhùn ẹ wá já mọ́ mú kámọ́ ọmọ ẹ̀ kámọ́ amúgbọ̀lá kù díẹ̀ báyìí tó ẹ̀gbọ́n mi dáadáa ó ní nǹkan kan tá a mọ̀ ṣe lórí ètò Yorùbá ló láṣà gbogbo àwọn àlejò agbáṣàgà wa àwọn ní gbogbo mẹ́ta gbòógì tó fi júwe ìlú ilẹ̀ Yorùbá tó ti wá yálà oúnjẹ ni aṣọ ni oríkì ni kò sí ìlú tí ò láwọn ohun ìdánimọ̀ rẹ̀ ẹ sì mọ̀ pé ọmọ Ìbàdàn ni ó lè jọba wa gan lẹ́fẹ́ fi júwe wa ẹ ṣàfihàn mẹ́ta gbòógì ẹ fi júwe wa kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣàpọ̀ gbọ́ lẹ́nu tó lẹ́yìn àgbà náà lẹ́nu ẹnu oníkànlá ti ń gbọ́pọ̀ kálẹ̀mí làlejò lónìí ni n tí fi júwe tiẹ̀ ti wà oríkì lèmi tiẹ̀ fẹ́ gbọ́ lẹ́nu mo fẹ́ jẹ́ mọ̀ kí Ìbàdàn lọ ní. olólùfẹ́ Yorùbá kí mo wí fún yín mo ní ìwọ̀n ológo kò lè pẹ́ tí wọ́n fi mú wọn ṣé kí ni báyìí oríkì ẹ̀ ó ti dà ẹnì ṣó èmi ò wí kankan. Ìbàdàn àwọn ní ọmọ Olúyọ̀lé ìlú Òjó ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá. ẹ gbìyànjú. àwọn ní. ẹ ti sọ so ọtàn àti ìrìnjìnà tọ́lẹ́fẹ́ Yorùbá lẹ́sẹ̀ ti bá ó nìkan mo ti ń fojú wòye tí mo lè gbà lọ́wọ́ yín o ẹnì ṣó. àwọn alọmọ akọrin fúnni mú. à ń gbọ́ yín o. Ìbàdàn àjàmájà. ẹ ti bí. ṣé ẹ ti rí wọn báyìí ọmọ agbó ṣáṣá mọ́mọ́ ṣá ọmọ agbó yaya mọ́mọ́ yá Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ ajẹ̀gbẹ́jẹ̀gbẹ́ ìlú Òjó ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá ìjà àgbòrò nìkan làrùn Ìbàdàn ó gbogbo ọmọ Ìbàdàn pátápátá ló lé sí ọ̀rọ̀ lẹ́nu ṣé wọ́n lọ. owó ń gbọ́. ṣé ẹ rí báyìí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ Yorùbá láṣà ṣé ẹ ti rí òjòrò ti dé o òjòrò ọkọ̀ òjòrò ni wọ́n gbé wórí ètò báyìí ṣé ẹ ti rí tó ó ti dáa bẹ́ẹ̀ ẹ ti forí kìjúwe ìlú Ìbàdàn ó sì kú méjì àwọn èèyàn sì tún ti ń fọ̀rọ̀ lẹ́wọ́n láwọn ògbó kọ yín lẹ́nu yín ẹnu tèmi nìkan náà ti gbọ́ ẹ jẹ́ wọn tún gbó kọ lẹ́nu tí ń fún ara yín. àwọn òpin wa rèé o. àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ẹ káàsán ìyá wa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà ìyá wa dáadáa àlejò mi ti ń bẹ lórí ètò. Ẹ ṣeun adúpẹ́ ìyá wa. Àmì àṣẹ Òkè Ìbàdàn ó pè wá. Àmì àṣẹ aláǹtí láti ẹ káàbọ̀ àmì àṣẹ alóògbé wa ẹ dákun ẹ fún wa ń ṣẹ́jú kan ẹ ṣeun. àmì àṣẹ ẹ ṣeun o. Ẹ ṣeun o ìyá wa àmọ́rí yín bá láṣẹ àdániwáyé ẹ ṣeun o. Àló ò pé wá à ń gbọ́ yín o. Àló ò pé wá
dàbí ẹni kó ti rebété. Ẹ dákun dábọ̀ ẹ gbìyànjú àti pè wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló nífẹ̀ẹ́ sí ìlú Ìbàdàn, ìlú dáadáa, ìlú ńlá, ibẹ̀ la bí mi, ibẹ̀ láti ṣèwé, ibẹ̀ láti kàwé. Ìbàdàn inú ọ̀nà Ìbàdàn ẹni. Àló. 7, 9, 4. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Bàbá wa dáadáa, dókítà wa Abímbọ́lá láti ìlú Manchester. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Ẹ fẹ́ kí wa. Ẹ ṣeun bàbá mi o. Àmì àṣẹ bàbá mi, àmì àṣẹ, àmì àṣẹ. Ẹ ṣeun o. A dúpẹ́ o. A tó ṣe ojú òpó wa ní abala kíkanjú tẹ́ láǹfààní láti mú béèrè. A fẹ́ fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú àlejò agbáṣàgá wa. Ẹ ṣeun bàbá mi o, a máa rí yín bá láṣẹ Elédùmarè. Àló ò ń pé wá, orúkọ yín. Bàbá mi à ń gbọ́ yín, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Èmi Aláàjì Ọlálékan láti Manchester. Aláàjì wa dáadáa, a kú òǹgbẹ o, ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Àlejò mi náà ń gbọ́, wọ́n ń gbọ́ yín o. Wọ́n fi àlùkò ní kí olùdarí ètò Yorùbá ló làṣà. Ẹ ṣeun bàbá mi. Wọ́n ti gbàgbàrà àbọ̀jọ́. Àmì àṣẹ, àmì àṣẹ, àmì àṣẹ, àmì àṣẹ, àmì àṣẹ bàbá mi, àmì àṣẹ. Àmì àṣẹ. Ẹ ṣe gan ọ Aláàjì. Aláàjì ẹ ṣe o. Àmì àṣẹ, àmì àṣẹ bàbá mi. Ẹ ṣeun bàbá mi. Gbogbo yóò ẹ ṣe o. Ẹ ṣeun o, Aláàjì mi ẹ ṣeun o. Ẹ mú gbàgbé àti pè wá lábala kíkanjú o, èmi fẹ́ jẹ́ ẹ̀jẹ̀ bú wa o. Torí abala kíkanjú iná ló máa ń dá wàhálà alẹ́ láàrin wa. Àwọn olólùfẹ́ Yorùbá ló lájà fún kí láadé. Tó ẹ jẹ́ kàlejò mi ní kánmọ́kánmọ́ bàbá mi bí kọ́lẹ́tì ìdàpọ̀ èmi ò sì fẹ́ kẹ́ ẹ lọ láìsọ́tán. Ẹ fún wa méjì mìíràn ẹ dákun ẹ dáhùn èèyàn ó gbọ́ lẹ́nu. Ìbàdàn, àwọn ni ọba wa ní Olúbàdàn. Olúbàdàn tìlú Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ní ó dàbí ẹni kó ti ṣe àti béèrè ìbéèrè orí ní abala kíkanjú kí ni ìtumọ̀ Olúbàdàn, Olúwa Ìbàdàn, Olúbàdàn, kábíyèsí wa ni, Màsáàlù wa, àwọn olùrẹ̀. Oúnjẹ wo la fẹ́ràn jù nígbà náà? Níbàdàn, ọkà ni. Ọkà. Ọkà ló ń jẹ wa. Ọkà ni bíbá mi. Àlejò mi ti gbìyànjú àti gbẹ̀gbẹ̀ tó dáa àti ewédú àbùlà tí ó mọ̀ lọ nítorí ẹ mọ̀ dá nǹkan lẹ̀ inú àwẹ̀ la wà. Ẹ mọ̀ dá nǹkan àlejò mi ni o. Ẹ mọ̀ dá wọn lóhùn àlejò mi ló fà á. Tó bàbá mi dáadáa. Ẹ̀yin fún ara yín pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. Ẹ júwe ara yín pẹ̀lú ohun tẹ́ ẹ ṣe. Torí pé ọ̀pọ̀lọpọ̀ olúwa lámọ̀ yín àti ohun tẹ́ ẹ ṣe. Ẹ̀yin ni adẹ́gbà fi ṣe olùfilọ́lẹ̀ olùdarí tó kọ́ services tó gbé kalẹ̀ lágbára dániwáyé òkè báyìí bẹ́ẹ̀ mọ̀ rè pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ dániwáyé. Ní ìṣẹ́jú kan ẹ dákun ẹ júwe ara yín káwọn èèyàn lè ní àǹfààní láti mọ iṣẹ́ tẹ́ ẹ ṣe. Torí onímọ̀ ẹ̀rọ ni èmi sì mọ̀. Láti ọgbà ara dé, ní ẹgbẹ́ ní ẹ̀mọ́ bínú. Ọ̀rọ̀ ni ó sọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ ni ó sọ̀rọ̀ rẹ̀ o. Èbó ó dà. Àníṣe nǹkan sí ọ̀gbẹ́ni Tajudeen Ọlámídé Abíọ́lá pẹ̀lú ní ìdarí púpà ìpàdé ìkàsà wà ní ojúlé. Ẹjúwe rẹ̀ lébò. Èmi náà fẹ́ bá yín pè ní Yorùbá. Àmọ́ máa ń fà ní ẹlòmíràn bá bá ń wó orúkọ kọ́mọ́ lọ́mọ òkú Yorùbá ló yẹ wọ́n kọ́ kí wọ́n bá lè rí dáadáa. Gbogbo nǹkan tó jọ mọ́ ẹ̀rọ ayélujára. Ìjọba fẹ́ tún kọ̀ǹpútà ń ṣe, mobile phone, ìjọba lè mẹ́rà náà ni. Gbogbo ẹ̀ lẹ́yìn ìwà ní. Eléyìí ṣe pé iṣẹ́ pé adélu òyìnbó la bá yà síbẹ̀
ń tẹ́ ẹ kọ́ ni akẹ́kọ̀ọ́ gboyè lórí rẹ̀ kì í ṣe pé ìyàtọ̀ ń bẹ láàrin ó ń bẹ àti ó dé ó ti dá bẹ́ẹ̀ bàbá mi àmọ́rí yín bá láṣẹ dání wáyé ẹ má jà á fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ń tá a ṣe gbé nígbà sórí ètò gan lónìí orúkọ ilẹ̀ Yorùbá là ń jíròrò lé lórí lóṣù yìí orúkọ àbísọ gangan làkòrí ọ̀rọ̀ wa lónìí àwọn èèyàn sì ti lè béèrè wọ́n ti fi ránṣẹ́ èmi lè ní jẹ́ àwọn olólùfẹ́ yín ni wọ́n pè. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àló ó ti rebete kìí pẹ́ rebete àti tí ìṣàbala kíkanjú àti ìṣojú òpó kí ni orúkọ àbísọ gan àlejò agbáṣàkà mi ẹ dákun. Orúkọ àbísọ lè júwe rẹ̀ fún wa. Orúkọ àbísọ àwọn níta wo kò lè jẹ bóyá bẹ́ẹ̀ ni sọ́yìn náà ni ó ṣe rí orúkọ àbísọ pé tí afẹ́fẹ́ bímọ ìyá ti wà lóyún ẹ ti máa rò pé fún ìbá tó ti ń bọ̀ yìí o ẹ ti wo kankan sùn pé nǹkan tẹ́ máa ṣe orúkọ ọmọ yìí ni o bóyá bíi pé táàmù tí ọmọ ìyá yẹn lóyún táàmù yẹn ni bàbá yẹn. táàmù lẹ́ẹ̀mejì èmi ò fẹ́ sọ̀rọ̀ o èmi àwọn ṣé à ń kọ́ lẹ́kùn fẹ́ yóò lẹ́kùn fẹ́ yóò bá lọ́la ṣá. ìyá àgbà yẹn ni bàbá ọwọ́ bàbá nǹkan bí wọ́n ti ilé òwò kan gbà yẹn bí olóore kan wọ́n sì lè wọ́n táàmù nígbà yẹn. so wọ́n á fi hàn pé wọ́n á fi hàn pé àgbẹ̀ wọ́n lè fún ní bí Ọládélé àbí Ọlánùdé bí Ọláwánúwá wọ́n ti rẹ́ ti wò ó lẹ̀ pé orúkọ tá a sọ ọmọ ẹni tó bá tọ́ ẹ̀ àgbà tó bá sọ kálẹ̀ orúkọ àbísọ nìyẹn tí a ti wò pé a fẹ́ sọ ọmọ tó bí. ẹ ṣeun àwọn arí ní bá láṣẹ àdániwáyé ẹ̀yin àgbà náà lẹ́ni ilé làáwò ká tó sọmọ lórúkọ ọ̀rọ̀ ẹ̀yin àgbà náà ní ohun pé ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ lákòókò tá a bá lóyún àbí tá a bá bímọ ó mọ́ jùmọ̀ pọ̀ tí ó kun tá a fi wò pé orúkọ yìí la fẹ́ fún ọmọ yìí Yorùbá kì í déédéé sọ orúkọ láì ní ìtumọ̀ àbí ìdí ẹ ṣeun bàbá mi àwọn arí ní bá láṣẹ Elédùmarè tó àwọn èèyàn ìbéèrè náà tó fi ránṣẹ́ kìí ṣe mi o àwọn wọn fi kẹ ẹ mọ ọmọ atọ́kọ̀ olójú fìtò yìí ẹyẹ àbúrò ló mọ̀ ju àwọn ìbéèrè mi kìí ṣe mi o àwọn èèyàn ni wọ́n fi ránṣẹ́ o. nígbà tó ní ní dáhùn ó ti dá ẹ ti múra wálẹ̀ kódà ẹ ti múra pé kò ní sí èbó àfìgbà tí èbó bẹ̀rẹ̀ sí ní kò wáyé wọ̀ níbi tó gbà wá bóyá kò yín ló gbà jáde ní kò yé wa ó rápálá wọlé ó ti dá bẹ́ẹ̀ alájà bá sí àgbẹ̀dẹ̀ òmèdèrè ọmọ rápálá wọn nìtò bóyá orin yín tá a fi ṣíde òun ló ti mú àwọn èbó mú rápálá wọ àpò yín ní tó fà náà nù tó bàbá mi dáadáa wọ́n ní kẹ́ ẹ fi orúkọ àbísọ tí yín gan ṣe àpèjúwe lẹ́kùnrẹ́rẹ́ wọ́n fi ránṣẹ́ ní àwọn olólùfẹ́ yín orúkọ àbísọ tẹ̀yìn gangan fún ara yín wọ́n ní kẹ́ ẹ fi ṣàpèjúwe fáwọn lẹ́kùnrẹ́rẹ́. orúkọ tèmi ní Ọlámídé tabaníkà wò pé Ọlámídé nígbà tí àwọn ọba mi àti àwọn ẹbí nígbà yẹn ni ọlá wọn dé sí ọlá wọn tó lé kan sí nígbà yẹn tó náà pè ní Ọlámídé. ẹ̀yin kọ́lá wá ní látọ̀run ṣé ẹ ti kọ́lá àwọn orí ètò Yorùbá ló láṣà. ó ti wà ń bí ó ti dá a tètè parí ètò gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà a tètè parí ètò lónìí torí gbogbo tí wọ́n kó wá yìí wọ́n náà ń bẹ fún yín lọ́sẹ̀ tí ń bọ̀ àmọ́ ká sáré kárí gbogbo ẹ̀ ẹ ṣeun àmàrí yín bá láṣẹ Elédùmarè wọ́n ní ẹ dárúkọ díẹ̀ lára àwọn orúkọ àbísọ pẹ̀lú àlàyé bóyá méjì bóyá mẹ́ta bẹ́ẹ̀ ṣe ti ní jùwò ṣe àpèjúwe ẹ tún dárúkọ bíi méjì mẹ́ta fáwọn olólùfẹ́ wa wọ́n sì gbọ́ lẹ́nu. ilé tí máa kọ́ sọ Lójúdé àbí Ìyábọ̀ bóyá nígbà tí ìyàwó lóyún gbà yẹn bóyá ni bàbá ọkọ wa ṣaláìsí o bàbá ìyàwó ṣaláìsí tí wọ́n ti bímọ yẹn tán báyìí wọ́n lè fi ní Yétúndé àbí Ìyábọ̀ yẹn pé. ìkúùkù ni wọ́n fún sóòdù ẹni tí ń jẹ́ sóòdù tẹ̀lé ní orí ètò ìkúùkù nígbà yẹn wọ́n ò rí gidi ni tọ́lọ́ tó ti jẹ jáde kí ló dé wọ́n fẹ́ràn mọ́nà tí kan wá kankan pa ni ìyálòde so ẹ mú tẹ̀lé ẹ mú ọdún padà lé
lè sọ̀rọ̀ tó padà wá lágbẹ́. Ìyálóde sóòní agídí wọn mọ̀ pọ̀ o. Kí ló dé? Èbó kò yé mi o. Kò dáa. Yóò já ọ̀pọ̀ ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni Babátúndé. Tí ìyàwó bá lóyún tí bàbá ìyàwó àbí bàbá ọba ṣaláìsí. Láti wò pé ọmọ yẹn wà àwọn tó ń bọ̀ yóò Babátúndé. Bàbá rí mi wá. Ẹ̀kẹta. Èmi ò mọ̀ wí nǹkan kan mọ́ torí mo ti rí i pé Ìyálóde sóòmùra mi wá ní ẹ ṣáàjì ń dákẹ́ kí n bá wò wọ́n. Àwọn olólùfẹ́ Yorùbá ló làṣà kí wọ́n mọ kọ́lẹ̀ kí wọ́n mọ bá wa kọ́lẹ̀ o. Èmi ò wí nǹkan kan mọ́. Ẹlẹ́ẹ̀kẹta tí mo tún máa sọ ni Bọ́láńlé. Bóyá ìgbà tí wọ́n lóyún ọmọ yẹn ni ṣáà rí yàtọ̀ láàrin ẹbí wọn pé wọ́n bí àwọn joyè sí i bí wọ́n kẹ́ wọn ní o bí wọ́n lágbọ́n nìkan ní o nǹkan ṣáà ń lọ dáadáa wọ́n lè sọ ní Bọ́láńlé Fúnkẹ́. Adájọ́ ò ní parí lọ́mọ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ àdániwáyé. Ìbéèrè tó kàn tó ń bẹ níwájú mi ká bá ti dáhùn béèrè méjì sí á ṣe ojú òpó orí àwọn olólùfẹ́ abala kíkanjú ọmọ ní kí la dé ẹ dákun àwọn fẹ́ mú béèrè tó ní wọ́n fẹ́ jẹ ìlú wa. Odidi gbólóhùn ní gbogbo àwọn orúkọ àbísọ nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nínú odidi gbólóhùn ni Ọlámídé orúkọ tó kún ẹnu ni tó sì ní ìtumọ̀ tó rinlẹ̀ bó ṣe wá gùn tó gùn dáadáa ẹlòmíràn á ní bá a bá fọmọ wa ló kọ àbísọ ń lo èbó bó làwọn èbó ṣe lè pè é bóyá ló wá fà á fẹ́ni tó fi béèrè ránṣẹ́ fi ń pètò ká bá àwọn béèrè lọ́wọ́ yín wípé bó kọ wá tiẹ̀ ṣe gùn tó sì ní ìtumọ̀ tó nídìí àwọn òbí wa fún wa wípé lábẹ́ bó tilẹ̀ kó rí tó sì yá mọ́ fi ṣohun àmúlò kan èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ Abọ́láńlé ni mí Abọ́láńlé ló wù mí ǹjẹ́ ohun àmúlò kan ló yẹ kó jẹ́ bí. Bẹ́ẹ̀ni orúkọ àwọn àmì ìgbà náà lè kó jẹ́ fún àwa Yorùbá gbogbo àná àgbọ̀dọ̀ sọ àṣà wa nù. Tábánikà wo àwọn òyìnbó iná àwọn náà sọ àṣà wọn nù orúkọ náà làwọn náà jẹ́ wọn táwọn fẹ́ wá jẹ́ orúkọ tiwa àwọn náà lè gbọ́dọ̀ dúró pẹ̀lú ìtajà náà gbọ́dọ̀ máa jẹ́ ní. Tó máa sọ pé àwọn ò lè pé ẹ̀ẹ́kọ̀ bí wọ́n sì máa pè é àwọn náà lè pe orúkọ tiwọn náà àwọn náà kọ̀ọ̀kan ti máa pe tiwa náà. Àdéjọ́ ìlú báwa ṣe lódùmarè agbádá ọgbọ́n tẹ kó rí ètò wa lónìí ìṣòro àyà pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ àdániwáyé. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà ká mú fìkanjú kan lọ́wọ́ bá a ṣe ṣe náà ni pé a ti ṣe ojú òpó fún abala kíkanjú bẹ́ẹ̀ bá ti ń pè wá tẹ̀ mú béèrè á tún mọ̀ fọ̀rọ̀ jómi tó rọrùn pẹ̀lú àlejò agbáṣàgà wa ojú òpó wa ó ti wà ń ṣíṣí báyìí fún abala kíkanjú gbogbo ẹ̀yin olólùfẹ́ abala kíkanjú a ti ṣe ojú òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí òun ni 0791490 àti 0 ẹ̀yin lẹ́ni tó mú mọ́ wí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹbí Yorùbá nìkan o torí kéèké wa dá inú lẹ́gbàá mi láǹfààní àti bí n bá fẹ́ ṣàpèjúwe iṣẹ́ táwọn èèyàn wa ń ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ láǹfààní láti pè wá sí òun ni 07914068090 àmọ́ fi sórí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ tí ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ pè wá kẹ́ ẹ mú ìbéèrè àwọn olólùfẹ́ Yorùbá ló làṣà tí wọ́n ń bẹ nílùú Italy tí wọ́n ń bẹ nílùú Saudi wọ́n lè rí sí mi lọ́sẹ̀ tó kọjá nígbà tá a jọ sọ̀rọ̀ pé kí ni gbogbo ìbéèrè yín làwọn ó gbà mo ti sọ fún wọn lọ́sẹ̀ tó kọjá mo èmi náà mọ̀ bẹ́ẹ̀ wẹ́ ẹ̀ bá gbogbo ẹ̀ àti sójú òpó báyìí ẹ pè wá kẹ́ ẹ mú ìbéèrè ní abala kíkanjú àwọn olólùfẹ́ wa àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Adémọ́lá ni ọ̀ láti lo Mákẹ́tà. Bàbá wa dáadáa ẹ káàbọ̀ sábàlá kíkanjú o àlejò wa ṣì ń bẹ lórí ètò ìbéèrè wa sì ti ń bẹ ńlẹ̀ ìbéèrè wo lẹ̀mí yín mú bàbá mi. Òǹkà karùn-ún. Òǹkà karùn-ún lẹ̀mí yín mú adẹ́dàá ṣeun nọ́mbà lọ́pọ̀lọpọ̀ nú àwọn olólùfẹ́ wa mọ̀ sọ tẹ́lẹ̀ àti fún ọ òǹkà ní o òǹkà ní ẹ mú òǹkà karùn-ún rèé ṣé ká lè dò mí ọ̀ká jẹ́ wọn ó ṣìde èmi kún ọ̀kọ́ ẹmọ Yorùbá kà
tẹ́ bá ka Yorùbá ohun tí ò ṣe ẹ ṣàlàyé fáwọn olólùfẹ́ yín lónìí ẹ kà á fún wọn o. ẹ máa gbọ́ ọ̀rọ̀ wa. Wọ́n ní kẹ́ tíṣẹ́ ń gbọ́ wa bàbá mi. Ìbéèrè kìíní. Ìbéèrè kìíní. Ìbéèrè kìíní. Àwọn wo ni Yorùbá ń pè ní akiriboto? Wọ́n láwọn wo ni Yorùbá ń pè ní akiriboto? Ṣé ẹ rí wọn báyìí? Akiriboto. Ṣé ẹni wọ́n wà lè dá káṣàgà mi? Bàbá mi. Akiriboto. Bẹ́ẹ̀ ni bàbá mi. Àwọn tí kì í wá aṣọ ni. Àwọn tí kì í wá aṣọ. Dókítà, ẹ tí wọ́n bá ṣe bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Àwọn àlùjànnú bí bọ́. Dókítà, ẹ tí wọ́n bá ṣe bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ṣe gbọ́. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ti fẹ́ bọ́ sí o. Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kejì. Kí ni orúkọ oyè kábíyèsí ìlú Ìkirè? Kí lorúkọ oyè kábíyèsí ìlú Ìkirè? Wọ́n ní kí a sọ orúkọ oyè wọn. Olúbàdàn ní tìlú Ìbàdàn wa. Kí lorúkọ oyè wọn? Nǹkan dé lónìí o. Kábíyèsí ìlú Ìkirè. Nǹkan dé, oòrùn yóò fà. Oòrùn ni. Olú of Ìkirè. Olúkirè of Ìkirè. Ẹ jẹ́ ìbéèrè kẹta. Tẹ́ bá gbà kẹta, kó má jẹ́ pàwọ́ rẹ́kọ̀dù lẹ́ẹ̀tùpá lórí ètò lónìí dókítà mi. Ìbéèrè kẹta. Parí òwe yìí. Èmi ò ní bá yín kà, owó lẹ́sàn-án bẹ́ẹ̀ bá fẹ́ ti bá yín kà. Wọ́n ní ẹ parí òwe yìí dókítà mi. Ẹ kà á fún wọn. Ẹgbẹ́ náà. Ayé yóò dá dókítà. Ẹ ṣeun àmọ́rí yín bá. Ó yá. Ẹkùn tàbí kìnìún. Ṣeun tàbí kò ṣeun. Ó yá. Ẹ yẹ parí ẹ̀. Dókítà mi ẹ gbọ́ mi, ẹkùn tàbí kìnìún ṣeun tàbí kò ṣeun, ẹ parí ẹ̀. Bóyá wọ́n ṣeun àbí wọn ò ṣeun o, kí ni parí ẹ̀? Gbọ́yùn rí, gbogbo ìbéèrè wa mẹ́tẹ̀ẹ̀ta ló lágbára lónìí dókítà wa. Akire, ńgbà wọn ti sọ fún yín tán, wọ́n ti wí fún yín lẹ́gbẹ̀ẹ́ yín, àti kúrò lórí ìbéèrè. Olórí ló sọ fún ọmọ ọlọ́rọ̀ gún ní yín. Dókítà, èmi ò jiyàn o, àkókò dàbí yín o. Ìyá wa ló wí fún yín, àwọn wọn súré sọ sí yín létí. Pẹ̀tò, Akire. Ó dá ẹgbàáyùn. Akire, ẹ ti gbàyùn. Alẹ́ mi ò bá yín jiyàn, ẹ ti gbàyùn dókítà mi. Àmọ́ béèrè mẹ́ta ni. Ìkan ẹ sì gbà lẹ́yìn ìgbà tá a ti kà béèrè tán. Dókítà mi, a ti kọjá lórí ìyùn. Mo ti bá yín tọ́jú àwo rẹ́kọ̀dù wa bàbá wa dáadáa. Á dáhùn ẹ̀. Àmì àṣẹ. Á dáhùn ẹ̀, á fi àwo rẹ́kọ̀dù yín ránṣẹ́ sí yẹn sì mọ́ gbọ́ nínú mọ́tò. Bẹ́ẹ̀ bá ti ń dára inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yín, ẹ rọra mọ́ gbọ́ lọ. Ẹ ṣeun o, dókítà mi ẹ ṣeun dáadáa. Tí o gbogbo ẹ̀yin olólùfẹ́ abala kíkanjú, ojú òpó wa ti ń bẹ ní ṣíṣí fún àǹfààní láti mú ìbéèrè. Dókítà mi ní kò tí ẹ̀ rántí nǹkan pé Akiri. Bó bá tàkókò, á nà gbogbo àwọn ọ̀daràn, á nà wọ́n bẹ́ẹ̀. Àmọ́ ní kánmọ́kánmọ́ bàbá mi, ẹ jẹ́ ń súré kí n wòye ìbéèrè tá a lè fi dọ̀rọ̀ tó mú dọ̀rọ̀ àmọ́ kí àwọn olóògbé abala kíkanjú pọ̀. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Aláàjì ọláyé kan ni o láti máa tẹ́tà bí. Aláàjì wá dáadáa. Ìkejì lẹ́mí yín mú. Èmi mọ̀ pé ohun akíkanjú lẹ fi mú béèrè. Gbogbo ẹ̀ lẹ́sìn wò. Ìbàdàn. Ó ti yá o bàbá mi. Ìbéèrè alákọ̀ọ́kọ́ rèé, ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa? Ẹ ṣe àyò ògùnfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Àkọ́kọ́, umbrella. Kí láyò ògùnfọ̀ umbrella? Bàbá mi,
Àbùradà ṣé wọ́n fún yín àmúkọ Yorùbá àjìnlẹ̀ rẹ̀ gangan. Ó dà ẹja tẹ̀ agbòòrùn tí mo fẹ́ gbọ́ nù agbò ẹ̀wọ̀n wọ́n ti ń pàtẹ́wọ́ orí Ìbàdàn wò ó wọ́n ti ń pàtẹ́wọ́ ẹlẹ́kejì rẹ̀ bàbá mi bed kí ni ayò ògbìn fún bed. Àló bed kí ni Yorùbá rẹ̀ kí ni ẹṣẹ́ ayò ògbìn fún rẹ̀ bed. Bẹ́ẹ̀dì ni o. Ìgbàdí ni. Bẹ́ẹ̀dì. Bẹ́ẹ̀dì ibùsùn ní. Ẹsẹ̀ gbọ́ mi dáadáa bóyá ohun àwọn èèbó ni ò jẹ́ gbọ́ mi dáadáa. Tẹ́lẹ̀ tó ẹlẹ́ẹ̀kẹta rèé bàbá mi. Ẹgbàáyún bàbá mi. Ẹlẹ́ẹ̀kẹta wá rèé fork. À ń fi yùn jẹun ni kí ni Yorùbá rẹ̀ ẹ ṣáàyàn ògbùfọ́ rẹ̀. Ṣé ẹ tún dákọ̀ kejì ẹ tún ní kan tá a mọ́. Ẹ̀mú ni. Ó dà ẹ já bọ́ sórí ìbéèrè kejì bàbá mi. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lélẹ̀. Ìlú ilẹ̀ Yorùbá wo ló ní ká fárí apá kan ká dá kan sí? Wọ́n fa orí apá kan báyìí wọ́n fi apá kan lẹ̀. Pàápàá jùlọ àwọn ẹ̀ṣọ́ ọba ìlú náà ni wọ́n máa ń ṣe jù. Ohun àmúyangàn ló sì jẹ́ fún ìlú ilẹ̀ Yorùbá náà. Ìlú wo ni bàbá mi? Ìfẹ́ ọ̀dáyé ni. Wọ́n tún ti ń lọ́wọ́ o. Adéèyè nílé ní jẹ́. Tó ìbéèrè ẹlẹ́kẹta wá rè o bàbá mi. Ẹ ṣe àlàyé ohun mẹ́rin lára àwọn ohun tí a lè jẹ nílẹ̀ Yorùbá láì ṣe oúnjẹ. A lè jẹ àwọn kinní ohun a lè jẹ ṣùgbọ́n kì í ṣe oúnjẹ. Ẹ mọ̀ pé à ń jẹ oúnjẹ. Ẹ ṣàlàyé ohun mẹ́rin mìíràn a lè jẹ ṣùgbọ́n kì í ṣe pé à ń jẹ oúnjẹ lẹ́nu. A lè jẹ àwùsá. Oúnjẹ náà ni tẹ̀ ń wí òun èso náà ni tẹ̀ ń júwe òun àmọ́ àwọn kinní èèyàn bá a bá fẹ́ sọ̀rọ̀ ta fẹ́ ṣàkàwé wọn á sọ pé à ń jẹ ni ṣùgbọ́n à jẹ lẹ́nu. Aláàjì mi ẹ gbọ́n. Ìlú mi dáadáa kò ní bí mo ṣe gbọ́ fún yìí. À ń gbọ́ yín bàbá mi à ń gbọ́ yín. Ó dà ẹjẹ́ àṣẹ báyìí ẹ ti gba méjì nínú mẹ́ta nítorí pé wá gba méjì nínú mẹ́ta ẹ ti gba àpò rẹ́sí wa láti lè ṣe bright fame ẹ ti jà àpò rẹ́sí wa o. Aláwọ̀ àpàrọ̀ àmì àṣẹ bàbá mi àmì àṣẹ ẹ ṣeun o a máa rí yín bá láṣẹ Elédùmarè. Àlọ́ òun pé wá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àlọ́ Tèmídéré ló ń pè láti Manchester. Ìyá wa dáadáa olólùfẹ́ ètò Yorùbá ló làṣà ní ìbéèrè wo lẹ̀mí yín mú abala kíkanjú la wà yìí. Ìbéèrè mélòó ló kù? Méjì péré náà ló tì í lọ ìbéèrè karùn-ún àti kejì ni nínú mẹ́wàá. Ìbéèrè ìkẹrin. Ìkẹrin ẹ sì ti sọ̀rọ̀ dáadáa ń bẹ̀ gbàgbó ohun yín tún wá ń lọlẹ̀ ń bẹ̀ fẹ́ kú béèrè ẹ̀yin lẹ́mù ń tẹ́ bá mú láàkà fún yín. Àlejò èmi ò bá yín kà lálẹ́ ilé o ẹ̀yin lẹ́ẹ̀ka tán tẹ́ bá lòbí ń bá yín kà ó yá o ẹ tẹ́tí dáadáa ìyá wa o. Ìdáhùn àbí ìbéèrè ara ọkọ. Ṣé ẹ gbọ́? Wọ́n ní ṣe ń gbọ́ wá ìyá wa. Mo ń gbọ́ báyìí. Báwo la ti ń kí onídìrí àti ìdáhùn wọn nílẹ̀ Yorùbá? Bá ṣe ń kí onídìrí. Bẹ́ẹ̀ni bó la ti ń kí onídìrí nílẹ̀ Yorùbá. Òláyà o. Ìkíni àti ìdáhùn ẹ ṣọ́ra ní o. Ìyá ọlẹ́dà kájàgà mi ti fẹ́ mọ́. Ìyá wa. Ìkíni là ń béèrè báyìí. Ẹ dúró sí. Ìyá wa ó ní kíni ó sì ní ìdáhùn ìkíni ọ̀hún. Kíni ìdáhùn. Kíni. Ṣé ká tẹ̀síwájú? Ẹja bọ́ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Òyà ìyá wa ìdáhùn nìyàn. Ìkíni gangan la ní kẹ́ ẹ sọ. Bẹ́ẹ̀ bá kí onídìrí ni wọ́n wàá dá yín lóhùn. Bẹ́ẹ̀. Ilẹ̀ yóò wọ́ fi kí wọn. Ó dẹ bọ́ sẹ́lẹ̀ kejì. Ìyá wa rẹ́rìn-ín. Wọ́n ti ń wí fún yín.
ṣé kìí ṣe pé àwọn kan ń gbé wá sẹ́gbẹ̀ẹ́ yín? Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ó yá. Bí a bá fi òrí tàbí pákò pa àrokò ránṣẹ́ sí obìnrin, kí ló túmọ̀ sí? Bá a bá fi òrí tàbí pákò pàrokò ránṣẹ́ sóbìnrin nílẹ̀ Yorùbá, kí ló túmọ̀ sí ìyá wa? Ṣé ẹ̀ ń gbọ́ wa? Àló? Ìyá wa ẹ má jẹ́ ó rẹpẹ́tẹ́ o. Àwọn ń gbọ́ yín lágbọ́ yín. Ó dáa, ìyá wa, wọ́n ti sún kúrò, ṣé ẹ̀ ń gbọ́ wa báyìí? Adẹ́dà ṣeun. Bá a bá fi òrín tàbí pákò ránṣẹ́ sí obìnrin nílẹ̀ Yorùbá, kí ló túmọ̀ sí? Ìfẹ́ ni. Ẹgbà yín ìyá wa. Ó kù béèrè ẹlẹ́ẹ̀kẹta. Wọ́n ní kí ẹ parí òwe yìí o. Ó kẹ́ tí ó bá yín kà. Èmi kọ́ ni wọ́n kà o. Ẹ sanwó ni ẹ bá ti kówó bọ́tà. Ó tọ́. Ṣé ẹ lè dá agbáṣàgà mi pàtàkì? Ó ti dá. Ṣé ẹ fẹ́ gbìyànjú ẹ̀? Ó ti dá bẹ́ẹ̀ ó yá. Gbogbo oge, gbogbo bàtà, dúdú àkàrà. Ó yá. Ìyá wa ṣe ń gbọ́. Wọ́n ní ẹ parí òwe yìí. Gbogbo oge, gbogbo bàbà tútù àkàrà. Kí ni ìparí ẹ̀? Gbogbo oge, gbogbo bàbà tútù àkàrà. Irọ́ ńlá ló já sí. Ìyá wa, èmi fẹ́ràn bẹ́ẹ̀ ṣe àmọ̀lálẹ́ wọ́n dorógùn nígbà mi lò. Ìyá wa parí ẹ̀ fúnra wọn ni pé òwe tó bá kọjá mi ní àti parí ẹ̀ fúnra wọn. Ìyá wa. Àkílẹ̀ sọ. Àṣírí ò ní tú. Ìyá wa, ẹ mọ̀ ń tá ṣe. Wọ́n fún yín láwo rẹ́kọ̀dù ìyá wa, Christiana. Ẹ mọ̀ gbọ́. Òótọ́ wọ́n fún yín láwo rẹ́kọ̀dù. Èmi ò láhùn. Èmi ẹ ṣeun ìyá wa. Ẹ̀mí mi ti sọ pé lọ́sẹ̀ tó ń bọ̀ gbogbo ìbéèrè mi lẹ́wù. Ẹ wò wọ́n mú ni. Ìyá wa. Ẹ má dá àlejò wa lóhùn o. Ẹ má dá wọn lóhùn o. Ẹ gbìyànjú. Bó bá yá ní ìsìn wọ́n fẹ́ mọ darí àwọn ìbéèrè mi gan pàlejò agbáṣàgà mi. Àbí bò wá sí. Ẹ ṣeun ìyá wa, a máa rí yín bá láṣẹ àdániwáyé. Ẹ ṣeun ẹ kú fẹ́. Á fún yín láwo rẹ́kọ̀dù wa. Béèrè 3 ló ti lọ. Ojú òpó wa ṣì ń bẹ ní ṣíṣí. Bàbá mi ní kánmọ́kánmọ́. Àǹfààní àti dáhùn àwọn ìbéèrè ìgbà. Òpè wa dáadáa ni wọ́n láti ìlú Amẹ́ríkà. Àló, bàbá mi. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Ẹ ṣeun o, abala kíkanjú la wà. Òǹkàwé lẹ̀mí yín mú. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn rẹ́kọ̀dù lẹ ti jẹ bí ọ̀sẹ̀ méjì, ó sì wù mí kẹ́ ẹ jẹ̀bùn wa lónìí. Ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí ní kánmọ́kánmọ́ bàbá mi. Ẹ parí òwe yìí àkọ́kọ́ nù. Bílé bá kanlé, bí ọ̀dẹ̀dẹ̀ bá kan ọ̀dẹ̀dẹ̀, kí ni ìparí ẹ̀? Ó dàbí pálejò agbáṣàgà mi mọ̀ nù. Bílé bá kanlé, bọ́dẹ̀dẹ̀ bá kan ọ̀dẹ̀dẹ̀, kí ni ìparí ẹ̀? Àwọn èèyàn sì máa ń lo eléyìí dáadáa, wọ́n máa ń lò dáadáa. Ó dáa. Ẹ já bọ́ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Àbẹ́ ẹ̀ ń rò ó ni? Ṣé ẹ̀ ń rò ó lọ́wọ́? Ó dáa. A ti fẹ́ tẹ̀síwájú sẹ́lẹ̀kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé bàbá mi. Kí ni orúkọ oyè kábíyèsí ìlú Ìjẹ̀rò? Ìjẹ̀rò. Àlejò mímọ̀ yùn náà. Gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ wájú wọn o. Èmójú bá pọ̀ mí rí. Èmi ò wí kan. Ṣé kí n bọ́ sẹ́lẹ̀ kẹta ọ̀gbẹ́ni Olúmídé? Láti ìlú Amẹ́ríkà. Ó dàbí pé àwọn rẹ́kọ̀dù lẹ́sùn jẹ lónìí. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí. Ẹ tẹ́tí sí gbólóhùn yìí. Ọ̀rọ̀ ọ̀run nìyá mi mọ́ dín àkàrà fún àwọn aládùúgbò.
kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ọ̀run? Bó bá dọ̀run ọ̀rọ̀ ọ̀run nìyá mi mọ́ dín àkàrà fún àwọn aládùúgbò. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ọ̀run? Ọdún kan ohun Amẹ́ríkà lè fi pè é. Ọdún ọ̀hún ká àgbọ́dájà lẹ́nu ní bàbá mi àfọ̀wá rògbò. Ó dáa bàbá mi lábẹ́ bó tilẹ̀ wù kó rí ẹ ti gbàwó rẹ́kọ̀dù wa mìíràn. Àkókò bẹ́ẹ̀ á fi ránṣẹ́ sí yín. Ẹ ṣeun o bàbá mi. Ẹ ṣeun ayọ̀ǹda yín o, ẹ ṣe wá kúfẹ́. Àló orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá. Àló bàbá mi à ń gbọ́ yín o, orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá fún àǹfààní àwọn èèyàn wa nílé. Ọmọọba Dìmáṣà láti ìlú Island lọ́hùn. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà bàbá mi. Àlejò wa ti ń kí yín o, wọ́n ti ń sàyín mẹ́sàn-án mẹ́wàá ń bì. Àwọn náà ń kí yín o. Wọ́n ń dá yín lóhùn. Bàbá mi ṣe fẹ́ bá wa dá sábàlá kíkanjú ni. Àlàáfíà. À ń gbọ́ yín ọmọọba. Òǹkà mẹ́rin ló ti kúrò, ìkarùn-ún, ìkejì, ìkẹrin àti kẹta ti lọ. Èwo lẹ̀mí yín mú bàbá mi? Fún wa ní kẹfà. Ìkẹfà. Àlejò mi ní ó kà fún yín o. Ṣé ẹ ti ń gbọ́ Yorùbá wọn látàárọ̀? Ṣé ọmọ ṣe ń ka ìbéèrè wọn? Ó yá o. Ìbéèrè kìíní. Ṣé àpèjúwe irun dídì tí à ń pè ní ṣẹ́ńgbọ́? Ìkíní. Mo gbọ́ yọ àpèjúwe. Ìpàkọ́ ẹlẹ́dẹ̀. Wọ́n ní kẹ́ ẹ ṣe àpèjúwe irun dídì ilẹ̀ Yorùbá tá à ń pè ní ìpàkọ́ ẹlẹ́dẹ̀. Ẹ ṣàpèjúwe ẹ̀ bó ló ti ń rí. Ìpàkọ́ ẹlẹ́dẹ̀. Bàbá mi. Ìpàkọ́ ẹlẹ́dẹ̀ wọ́n máa dì láti wájú lọ sẹ́yìn. Bàbá mi. Láti pàkọ́ lọ sẹ́yìn. Láti wájú lọ sẹ́yìn. Láti wájú lọ sẹ́yìn. Ṣé ẹ rọ́wọ́ mi o? Ẹ rọ́wọ́ mi lórí ẹ̀rọ ayélujára. Lọ sẹ́yìn, iwájú lọ sẹ́yìn. Ó ti dà bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́. Wọ́n gbà. Ṣé ní àlejò agbáṣàgà mi lónìí gbogbo ẹ̀yẹ ló fẹ́ Yorùbá tó dà? Èkejì. Ṣùkú. Wọ́n ní kejì ṣùkú. Wọ́n ní ẹjúwe bí ṣùkú ti rí. Bó ni ṣùkú ti rí bàbá mi? Wọ́n á di ṣùkú. Wọ́n á di láti iwájú dé ọwọ́ pàkọ́. Wọ́n á tún di láti ẹ̀yìn. Wọ́n ti pàkọ́, wọ́n wá pawọ́ gbogbo ẹ̀pọ̀, wọ́n á ṣe ṣùṣùrù lẹ́yìn báyìí. A ṣe ṣùṣùrù. Ìyàwó a máa ṣe ṣùkú dáadáa. Ẹ sì máa bá wọn fọwọ́ tó dáadáa. Ẹ gbàyùn ṣùkú. Ìpàkọ́ ẹlẹ́dẹ̀ nìyàwó ṣe dáadáa. Kí n tó fàánù. Ẹ gba ṣùkú bàbá mi. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ṣé ń gbọ́? Ẹ tẹ́tí sí gbólóhùn yìí. Wọ́n ní kẹ́ ẹ tẹ́tí sí gbólóhùn yìí. Àgbàlagbà tó ra ẹ má bínú o. Ó yá. Àgbàlagbà tó bá ra aṣọ òṣó máa ló. Òkú àti kiri gan ọgbà. Tán. Bàbá mi, ṣé kí n ràn wọ́n lọ́wọ́? Òpè mi, ọmọọba. Kí n ràn wọ́n lọ́wọ́? Ṣé ẹ ti rí ẹ̀? Ó dáa. Ẹ tẹ́tí sí gbólóhùn yìí. Àgbàlagbà tó bá ra aṣọ òṣó máa ló. Ó kú àti kiri gbọ̀ngbọ̀n. Kí ni ìtumọ̀ òṣó máa ló nínú gbólóhùn yìí? Ṣé ẹ gbọ́ wa bàbá mi? Ìtumọ̀ òṣó máa ló. Ẹ ṣàlàyé ẹ̀ fún wa lẹ́kùnrin. Àfipá gbowó. Ẹni tó ti ká gba nǹkan. Òun ní òṣó máa ló. Ẹmọ tínú mi fi ń dùn ọmọọba. Ìbéèrè àkọ́kọ́ ìkànlẹ̀ gbàánú rẹ̀. Ó ti múnú mi dùn pé kìí ṣe pé gbọ̀ngàn wa. Ọlọ́run sì bá wa ṣe ìlú Island lẹ ti ń pè wá rí gbàngàn wa.
gbọ̀ngàn aṣíwájú bẹ̀ lẹ́hùn àmọ́ ẹ̀mí mi sọ pé gbogbo ìbéèrè ilé ẹ̀túnwó lónìí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta o. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta máa gbọ́ o. Kí ni orúkọ oyè kábíyèsí ìlú Ìkọ̀lé? Kí lorúkọ oyè kábíyèsí ìlú Ìkọ̀lé? Ó dàbí pé a ti mú yín bẹ̀ o inú mi dùn a ti mú yín Ìkọ̀lé ìlú Ìkọ̀lé. Ìlú Ìkọ̀lé Èkìtì náà ni ẹbẹ̀ ni. Olóòtú. Ìkọ̀lé Èkìtì. Bẹ́ẹ̀ Ìkọ̀lé Èkìtì. Bẹ́ẹ̀ ni. Ìkọ̀lé Èkìtì. Ìkọ̀lé. Bẹ́ẹ̀ ni Ìkọ̀lé. Èkìtì yẹn. Bẹ́ẹ̀ ni. Orúkọ ọba. Orúkọ ọba kan orúkọ oyè la béèrè bàbá mi orúkọ oyè Olúbàdàn ní tìlú Ìbàdàn Ọ̀nìrìṣà ní tìlé Ifẹ̀ orúkọ oyè tàbí Gànà ní tìlú Gànà orúkọ oyè ní bàbá mi. Orúkọ oyè wọn a máa ń pè ní Akínsàlẹ̀ of Ìkọ̀lé. Akínsàlẹ̀ tàbí Ọ̀wá Ọ̀báfò Ìkọ̀lé Èkìtì. Bàbá mi ẹ ti gba tààrin ẹ gba tẹ́lẹ̀ kejì ife yín ẹ ti gba fèmí yìí èmi yọ̀ǹda fèhùn tọkàntọkàn. Ẹ̀yin bẹ́ẹ̀ rẹ́rìn o. Àkọ́kọ́ yẹn kọ́ jẹ́ kí n tún sọ. Irọ́ ẹ̀ ló tún sọ nígbà tí ìyàwó ti ṣàlàyé ẹ̀ fún yín. Ó dáa ẹ ò fẹ́ mi ò mọ̀ yàtọ̀ láàrin pupa àti funfun. Nígbà tí ìyàwó ti ṣàlàyé rẹ̀ fún yín ẹ wá tẹ̀tẹ̀ fẹ́ tún sọ. Àbí nígbà táwọn kan ti gbé sí yín létí kò sì mọ àwọn tí ò gbé sí yín létí. Gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló làṣàlù Island ti fi ránṣẹ́ pé tò bí pàgọ́ ẹlẹ́dẹ̀ ṣe rí ẹsẹ̀ wá mú o bàbá mi ẹ ti jẹ́ pé kò sí wàhálà mọ́. Ẹ lè tún sọmọ o a ti kọjá abẹ o ẹ ti jẹ pé ẹ ṣeun o bàbá mi ẹ ṣeun ẹ kú fẹ́ ẹ kú àdúrótì àmọ́ rí yín bá láṣẹ àdániwáyé. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àló. Àló. À ń gbọ́ yín o. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ọmọọba Kọ́lá Abọ́dúndé ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ní Láṣà òun pé wá dápẹ́ fún wa ìṣẹ́jú kan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kejì ẹ káàbọ̀ bàbá mi o abala kíkanjú lẹ wà lẹ́tọ̀ mi náà sì ń bẹ lórí níkàlẹ̀ ìbéèrè wo lẹ̀mí yín mú bàbá mi. Àló à ń gbọ́ yín o ẹ ṣeun bàbá mi à ń gbọ́ yín lágbọ́yé. Àwọn náà ń jẹ yín wọ́n kì í. Ìbéèrè wo lẹ̀mí yín mú ìkeje ìkẹjọ ìkẹsàn-án ìkẹwàá àti kínní ń bẹ ńlẹ̀. Ìkínní náà dá bàbá mi ó dàbí ẹni pé mi ló kàn tí wọ́n kà àbẹ́yìn láti bá mi kà tó dá. Bàbá mi ìbéèrè kínní rèé ẹ tẹ́tí sí gbólóhùn yìí òjò ni ìfánú àwọn òbí rẹ̀ kí ni ìtumọ̀ ìfánú bàbá mi? Òjò ni ìfánú àwọn òbí rẹ̀ kí ni ìtumọ̀ ìfánú? Ó dáa. Ṣé ká bọ́ sẹ́lẹ̀ kejì bàbá mi? Ẹ ṣe sùúrù. Ọlọ́run ní jẹ́ àríbànújẹ́. Ìbànújẹ́ Ọlọ́run ní jẹ́ àríbànújẹ́ láṣẹ lẹ́dùn àná. Ẹ jẹ́ abọ́sẹ́lẹ̀ kejì bàbá mi. Ó dẹ̀ jẹ́ abọ́sẹ́lẹ̀ kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé. Ẹ parí òwe yìí. Yóò jẹ́ ni, kò ní jẹ́ ni. Kí ni ìparí ẹ̀? Yóò jẹ́ ni, kò ní jẹ́ ni. Kí ni ìparí ẹ̀ bàbá mi? Ó dáa. Ṣé kí n bọ́ sẹ́lẹ̀ kẹta?
ẹ̀yin fúnra ara yín rẹ́rìn ọmọọba ẹ̀yin fúnra ara yín rẹ́rìn. à ń ṣèdánwò bàbá mi ó dà ẹjẹ èmi mọ̀ fẹ́ bẹ lẹ́ẹ̀kẹta bàbá mi ẹ ti kẹ́ lẹ́ẹ̀kẹta fún yín ayò ògbìfọ̀ ni ayò ògbìfọ̀ ẹ ṣe ayò ògbìfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí football kí ni Yorùbá rẹ̀ ẹ ṣe ayò ògbìfọ̀ rẹ̀ ojoojúmọ́ la máa ń wí àwọn ọ̀rọ̀ yìí ìdí náà tí mo ṣe máa ń kó wọn sínú ìbéèrè wa kí ni Yorùbá rẹ̀ football bàbá mi. Bọ́ọ̀lù. Ṣe lálejò mi torí wọ́n ń wo àwọn ìdáhùn wọ́n sì á ṣe pé àlejò mi ó dà wọ́n lọ yá kí n dá wọn lò wọ́n ní dá wọn lò ó dà ẹlẹ́ẹ̀kejì progress ìdàgbàsókè ìgbéga. ó dà ẹlẹ́ẹ̀kẹta ó dà ẹlẹ́ẹ̀kẹta bàbá mi homework gbogbo wa láti ẹ̀mọ́ sọ̀yún dáadáa pàápàá jùlọ bàbá ń bá àwọn ọmọ wí. Iṣẹ́ ilé àṣeyẹ iṣẹ́ tá a máa ṣe láti lè iṣẹ́ ilé. Iṣẹ́ ilé ó ti dá bẹ́ẹ̀ bàbá mi. tó fún gbìyànjú yín á fún yín láwo rẹ́kọ̀dù bàbá wa dáadáa ti Freedom Arena ẹ mọ̀ gbọ́nú mọ́tò yín ni àwọn ọ̀rọ̀ sí tí yóò sì mọ ṣàǹfààní tó bá lọ́sẹ̀ tó ń bọ̀ bóyá àǹkárá lẹ́ẹ̀dẹ̀ àbápò rẹ̀ sí àbí kò tí ì yé wa bóyá gbọ̀ngàn lẹ́sìn jẹ́. Mèmí náà múra yín lẹ̀ di ọ̀pọ̀ àti gbọ́ yín bàbá mi o ẹ ṣé wo a máa rí yín bá láṣẹ Elédùmarè. Àló òpè wa kan bẹ lórí ojú òpó. Àló wọ́n sì ń gbìyànjú àti pè wá. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àló ó dàbí ẹni pé ẹ̀rọ sì ń jápọ̀ mọ́ra wọn. 50814. Àló à ń gbìyànjú àti pé àmọ́ tó ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Àló ẹ dákun dábọ̀ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kejì ẹni tó ń gbìyànjú àti pè wá à ń rí pé ó wọlé a sì ń gbìyànjú àti gbé ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kejì. Àló tó àlejò mi mo nígbàgbọ́ pé ojú òfin òkú ṣera rẹ̀ lẹ̀. 508. Òun ló ń pè gan àti rí gbé. Àló 886. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ṣé kìí ṣe pé oòrùn tó ràn yín gan-an ó ń ṣe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí bákànbàkàn tó àlejò mi àárí ọjọ́ mùsùlùkùn kódà àkókò wa ó ti fẹ́ lọ ẹ jẹ́ tún lébèrè bó tiẹ̀ jẹ́ kan àbí méjì ní kí a ká tó yọ̀ǹda yín ǹjẹ́ ó yẹ kí a máa fún àwọn ọmọ wa ní orúkọ ìgbàlódé àbí ká máa fún wọn ní orúkọ àbíkọ ó dàbí ẹni náà tó gbìyànjú àbíkọ. Àló 48886. Àró orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá tí ń gbọ́ yín lágbọ́yé báyìí bàbá mi. Ẹ kúrọ̀lẹ́ o bàbá mi ẹ káàbọ̀ ó pé Yorùbá ló làṣà tó tọ́ ni yín bàbá wa dáadáa ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun bàbá mi à ń gbọ́ yín lágbọ́yé. Òǹkà kẹwàá lẹ̀mí yín mú bàbá mi ní kánmọ́kánmọ́ o àlejò mi ti fẹ́ ka ìbéèrè yín fún yín bàbá mi. Ìbéèrè kìíní kí ni Yorùbá ń pè ní àkúnjẹ? Kí ni Yorùbá ń pè ní àkúnjẹ? Àkúnjẹ. Ọ̀kánjúà. Ẹ ṣeun bàbá mi ẹ ṣeun. Ìbéèrè kejì lọ báyìí o wọ́n ní kẹ́ parí òwe yìí. Wọ́n ní kẹ́ parí òwe yìí ní ìbéèrè kejì bàbá mi. Ẹni tó ń fẹ́ obìnrin ọ̀dẹ̀ kò jìnnà síkú.
ẹni tó ń fẹ́ obìnrin ọdẹ kò jìnnà síkú. Àmì ń bẹ lórí rẹ̀ wà lè dàgbà ṣàgbà mi. Ẹni tó ń fẹ́ obìnrin ọdẹ kò jìnnà síkú. Kẹ́ ẹ sọ ìparí òwe ń bàbá mi. Ó pàkàsọ ẹja tẹná mọ níbi tó dé òun. Ó pàkàsọ. Ẹ sì ti gba lákọ̀ọ́kọ́ bàbá. Tẹ́ ẹ bá gba méjì wọ́n fún yín lẹ́bùn wa. Òótọ́ tẹ́ ẹ bá gba méjì. Gbọ̀ngàn nìkan lẹ̀ ní gbà. Torí bẹ́ẹ̀ bá gba mẹ́tẹ̀ẹ̀ta. Ìyín tó rọ̀ mọ́ gbọ̀ngàn aṣíwájú bẹ́ẹ̀ lẹ́nu. Ìbéèrè ẹlẹ́kẹta. Ìbéèrè ẹlẹ́kẹta. Wọ́n ní kí ẹ ṣe á yan òkùnkùn àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́ o bàbá mi? Wọ́n ní kí ẹ ṣe àyàn ògùn fún àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Aláàkọ́ suspense. Wọ́n ní kí ni àyàn ògùn fún suspense? Ẹ dákun ẹ sọ Yorùbá rẹ̀. Suspense. Ẹ ń ta afurasí. Suspense. Kì í ṣe suspect. Kì í ṣe suspect. Suspect yàtọ̀ sí suspense bàbá mi. Suspense. SUSPENSE. Wọ́n ní ká ìtẹ̀síwájú ó pàkàsọ. Ẹlẹ́ẹ̀kejì kan. Victim. Wọ́n ní kí ni Yorùbá victim? Victim. Bẹ́ẹ̀ ni bàbá mi. Oorun ló fà á bàbá mi. Oorun ló fà á lónìí. Ẹ jẹ́ rí báyìí. Ojoojúmọ́ la sì ń sọ. Káàbù Ẹ jẹ́ sọ kẹta. Ó dà wọ́n ní káwọn sọ kẹta. Àlejò mi ló sọ bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ sọ kẹta. Kí ni kẹta? Resolve. Wọ́n ní kẹta resolve. Kí ni Yorùbá resolve? Ó mọ jẹ jáde. Resolve. Resolve. Kì í ṣe report bàbá mi resolve. Ìkàlẹ̀ ọ̀kọ́ fún ìgbà lè pín nọ́mbà ilẹ̀. Kì í ṣe result. RESOLVE. 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 Ó yà ó dúró pé ẹni tó ka ìdòwú rẹ̀ kan ó ti rí àìsàn ìdòwú ìbálẹ́gbẹ̀ẹ́ nígbà wọn náà sọ. Ayé yóò dá bàbá mi, ayé yóò dá kílẹ̀ wo lọ́sẹ̀ Elédùmarè omi ọgbọ́n yín kò ní gbẹ. Ẹni bí wọ́n ṣe ń lé kùrù kọ́kọ́ bí wọ́n ṣe ń lé kùrù kọ́kọ́ látòórọ̀. Tí wọ́n lé kùrù kọ́kọ́, wọ́n lé kùrù kọ́kọ́, ó tẹ̀ ti dá, ó ti dá. Ẹ ṣeun bàbá mi, ó dàbí ẹ̀kọ́ àwọn rẹ́kọ̀dù yín, á fún yín láwọn rẹ́kọ̀dù. A ní kẹ́ ẹ pè wá lẹ́yìn ètò, ẹ sọ bá a ṣe fún yín. Ó ti di méjì torí a pè yín lọ́sẹ̀ tó kọjá, ẹ gbé aago wa. Ká kó fáláṣẹ tó kà, ó ti dà bẹ́ẹ̀, á kó fáláṣẹ tó kà, ẹ sì rí gbà lọ́wọ́ wọn. Ẹ ṣeun bàbá mi o, ẹ ṣeun àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè. Tó ìbéèrè ẹ̀yin láǹfààní tó gbẹ̀yìn lónìí láti mú ìbéèrè nítorí àkókò wa kódà àlejò wa gùn ò ráyè láti dá gbogbo ìbéèrè wa ẹ wá jẹun tó súré ní kánmọ́kánmọ́ bó tiẹ̀ jẹ́ yọkan ká tó yọ̀ǹda yín àlejò mi ayẹyẹ ìsọmọlórúkọ jẹ́ ohun pàtàkì nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó sì yẹ kí a máa ṣe pàápàá jùlọ nílùú tá a wà yìí ẹ sì mọ̀ pé tá a bá ti ṣayẹyẹ ìsọmọlórúkọ yìí náà láti ń porúkọ síta fáwọn òbí fún àwọn ọmọ tá a bá bí àmọ̀ràn wo lẹ ní fún àwọn òbí torí àwọn àgbà bọ̀ wọ́n ní orúkọ ọmọ náà níjànú ọmọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tá a bí ìkókó ni gbogbo wọn bóyá a fún wọn lórúkọ tó dòkúta ni a bá pè wọ́n lẹ́ran ni a bá fún wọn lórúkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó rọ́pọ̀lọpọ̀ nínú wa ló ń ṣe bẹ́ẹ̀ ní ìsìn àmọ̀ràn wo lẹ ní fáwọn òbí bá a ti ń fáwọn ọmọ ìlú oko pàápàá jùlọ àwa tá à ń bẹ nílùú èbó kí ló kọ ọmọ mi kí n ò fẹ́ dákọ ní bẹ́ẹ̀ bá bí wọ́n pé kí ni ìtumọ̀ rẹ̀ inú ò láwọn ọmọ túmọ̀ rẹ̀ ẹ dákun ẹ bá wọn gbà wọ́n lámọ̀ràn bàbá mi ká tó yọ̀ǹda yín. ìdá sọ fún àwọn èèyàn wa à ń gba àwọn èèyàn wa mọ̀ràn pé kán jọ dúró lọ́hùn kó má jẹ́ kí àṣà wa kán jọ kó lọlẹ̀ ọdún kán jọ dúró lọ́hùn níta wà náà àwọn náà ò dé káṣà wọn lọlẹ̀. bẹ́ẹ̀ni. tí bá wọ́n gbé àṣà wọn lọlẹ̀ ni àwa náà ní wà nílé ní ìyá yìí. bẹ́ẹ̀ni. kán jọ dúró lọ́hùn kó gbé kájá gbàṣà wọn lárugẹ. àṣà wa ó ṣe kókó sí wa tó o ní orísun wa wọ́n ní ká máa bá a lọ bó ṣe ń lọ
tá bá ti sọ ọmọ orúkọ ká wo ìdílé wa ká fi sọ orúkọ ká máa lo pé nǹkan ló ń jẹ́ nǹkan báyìí ká wá àfarawé ò dáa tí wàá ní tẹ́lẹ̀ ká máa jẹ́ torí Ọlọ́run. ṣeun Bó ṣe rí nìyẹn. àmàlí yín bá láṣẹ lẹ́nu àmì àṣẹ bàbá mi. tó gẹ́gẹ́ bí ìṣe wa ẹ kúkú ti mọ̀ wípé a lè kó lórí ètò láìsọ ìdáhùn gbogbo àwọn ìbéèrè abala akíkanjú kó ní kálukú lè rí ọgbọ́n kan tàbí òmíràn kọ́nú ẹ̀. tó ìbéèrè tá a béèrè lọ́wọ́ òǹpẹ wa tí wọ́n pè wá gbẹ̀yìn kí ni Yorùbá ń pè ní àkúnjẹ ó dàbí ẹni pé wọ́n gbà á mọ́ ẹ tún lè pè ní àtẹnujẹ alátẹnujẹ wọ́n ní ó wá ṣàkúnjẹ adẹ́dọ̀ òní ṣe wá lálátẹnujẹ láṣẹ òòṣà òkè. a ní kí babawo parí òwe yìí ẹni tó ń fẹ́ obìnrin ọdẹ kò jìnnà sí kú ìparí rẹ̀ ré o ikú kò sì jìnnà sí ẹni tí ọdẹ ń fẹ́ obìnrin rẹ̀ méjèèjì wọnú ara wọn ni bóyá wọ́n ló ń yọ ìyàwó ọdẹ fẹ́ àbọ̀dẹ ń fẹ́ ìyàwó rẹ̀ ikú dẹ̀dẹ̀ mi ó ń kálẹ̀kùn ni àwa ní kí wọ́n ṣe àyàn ògbìfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí suspense ìkóláyàsókè téèyàn mọ̀ wò pé ìkóláyàsókè ní Yorùbá rẹ̀ victim afaragbábí ẹni tó faragbábí òun là ń pè ní victim afaragbábí resolve yanjú ó yanjú nǹkan resolve òun ló ń jẹ́ bẹ́ẹ̀. ìbéèrè kìíní tí ń bẹ lọ́wọ́ mi tí wọ́n mú ẹ tẹ́tí sí gbólóhùn yìí òjó ni ìfánú àwọn òbí rẹ̀ kí ni ìtumọ̀ ìfánú ni àbígbẹ̀yìn ọmọ tó fá gbogbo inú ìyá rẹ̀ ìfánú àbígbẹ̀yìn ọmọ ni Yorùbá ń pè bẹ́ẹ̀. parí òwe yìí yóò jẹ́ ni kò ní jẹ́ ni ire kìí ṣẹgbẹ́ èpè adẹ́dọ̀ òní jẹ́ kéèyàn àti yóò forí gbèpè láṣẹ Elédùmarè yóò jẹ́ ni àbí òní jẹ́ kò ní jẹ́ pé gbogbo wa. ṣé àyàn ògùnfà àwọn ọ̀rọ̀ wọ̀nyí football bàbá mi ní bọ́ọ̀lù football ẹni pé ọ̀rọ̀ méjì ló lẹ̀pọ̀ mọ́ra wọn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá progress ìtẹ̀síwájú homework iṣẹ́ àṣetiléwá lọ́pọ̀lọpọ̀ wa máa ń ní káwọn ọmọ wa ó lọ gbé wá. a ní kí ọmọọba wa kí wọ́n ṣàpèjúwe irun dídì ìpàkọ́ ẹlẹ́dẹ̀ wọ́n ní yóò dì láti wájú lẹ̀ ìpàkọ́ ẹlẹ́dẹ̀ láti ẹ̀yìn báyìí ni a ti dì wá síwájú òun ló mọ̀ ṣe àfihàn ọ̀gọ́ obìnrin òun gan làwọn bàbá wa ṣe pè ní ìpàkọ́ ẹlẹ́dẹ̀ torí yóò ṣe àfihàn ọ̀gọ́ wa nígbàkúgbà tá a bá ṣe á dì síwájú ni wọ́n ṣàlàyé ṣùkú dáadáa á dì pọ̀ sí ọwọ́ àárín yóò sì pẹnu pọ̀ lódidi. àwa ní kí wọ́n ṣe àlàyé òṣèlú àlùmọ́ gbàyàn náà kí ni orúkọ oyè kábíyèsí Ìkọ̀lé ẹlẹ́kọ̀lé ti ìlú Ìkọ̀lé. tó ìbéèrè tó tún bẹ níwájú mi àwọn wo ni Yorùbá ń pè ní akíríboto ẹni tí kò lójú awẹ́ ni Yorùbá ń pè ní akíríboto tí ò lójú awẹ́. kí ni orúkọ oyè kábíyèsí ìlú Ìkirè Akirè ní ti ìlú Ìkirè. parí òwe yìí ẹkùn tàbí kìnìún ṣeun tàbí kò ṣeun lẹ́nu ajá kọ́ la ó ti gbọ́ ẹnu ajá ò gbà á nítorí pé àwọn ẹran ńláńlá là ń sọ irú ẹran wo wá lajá tí ó mọ ẹnu gbọ̀nràn síta béèyàn bá fẹ́ kẹnu bọ́n tó jù yàn lọ làwọn àgbà mọ́ fi ń pòwe pé kìí ṣe wúrú rẹ ó kéré sí ní tàn wí. tó ìbéèrè tó tún bẹ níwájú mi ṣáàyàn ògbófo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó dàbí apálájì wá gba gbogbo ẹ̀ umbrella agbòòrùn bed ibùsùn fork ṣíbí amúga ẹ tún lè pè ní ṣíbí amúga tí bàbá wa wí. ilẹ̀ Yorùbá wo ló ní káfárí apá kan dàpọ̀ sí Ilé Ifẹ̀ ni. ìbéèrè kẹta tá a wá béèrè lọ́wọ́ bàbá wa ó dá mi lójú ṣáká pé kò yé wọn dáadáa bá a ṣe ṣàlàyé ni kí wọ́n ṣàlàyé ohun mẹ́rin mìíràn tá a lè jẹ láì jẹ oúnjẹ. a lè jẹ gbèsè nílẹ̀ Yorùbá wọ́n lè èèyàn jẹ gbèsè èèyàn ò ṣáà jẹ lẹ́nu èèyàn jẹ ìyà èèyàn jẹ joyè èèyàn jẹ èrè lórí gbogbo nǹkan gbìyànjú pé kí wọ́n ṣàlàyé fún wa. ìbéèrè tó tún bẹ níwájú mi báwo la ti ń kí onídìrí àti ìdáhùn rẹ̀ nílẹ̀ Yorùbá ojú gbòòrò onídìrí ni ó wàá dá wa lóhùn pé òyà yà. àwa ní pé kí ìyá wa tún sọ ilé bí a bá fi òrín tàbí pákó wọ́n gbà yín wọ́n ní èèyàn dẹnu ìfẹ́ kọ ọmọbìnrin náà a ní kí wọ́n parí òwe yìí gbogbo bàbà tútù àkàrà kò kúkú lè ṣẹ́ lẹ́yìn ẹ̀wà èrè nítorí pé èrè gangan òun lápapọ̀ tá a fi ṣàkàrà òun fúnra rẹ̀ parí òwe yìí bílé bá kanlé bí ọ̀dẹ̀dẹ̀ bá kan ọ̀dẹ̀dẹ̀ bá a bá fẹ́ràn ẹni níbẹ̀ a kì í tó abẹ́rẹ́ bá a bá ti fẹ́ràn èèyàn níbì kan ni wọ́n mọ̀ pa irú òwe fún yàn.
kí ni orúkọ oyè kábíyèsí ìlú Ìjẹ̀rù Àjẹrù wọ́n gbà yín ẹ tẹ́tí sí gbólóhùn ọ̀rọ̀ ọ̀run ni ìyá mi mọ́ dín àkàrà fún àwọn aládùúgbò kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ọ̀run ìjọ kẹta ọ̀sẹ̀ tàbí ìyálẹ̀ta ọ̀rọ̀ ọ̀run ìbéèrè tó ó dàbí ẹni pé gbogbo rẹ̀ ni a ti fọ́ gbogbo ẹ̀ ní yángányángán àárọ̀ tó ń tolókùn torí a sì ní abala amòye níbi tá a ti máa fọ̀rọ̀ jókòó tó rọrùn pẹ̀lú àlejò wa àmọ́ nítorí pé a pè yín ẹ dá wa lóhùn mo dúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé èmi ti mọ̀ láti bẹ̀rẹ̀ pípẹ́ Yorùbá ló làṣà a dúpẹ́ fún àdúrótì a dúpẹ́ fún ìfẹ́ yín àwọn awálé arúgbó lọ́fẹ̀ẹ́ ẹ̀yin àgbà náà ni ó tó ṣe bí òwe a ní pé eléyìí ẹ̀yin lẹ ní kẹ́ ẹ tó wá lọ oníkálukú tí adẹ́gàdá ló ní òǹtẹ̀ olóńlà ni bàbá mi ìlà tèmi báyìí tọwọ́ mi kò papọ̀ mọ́ ti yín èyí ò túmọ̀ sí pé èrò gbogbo wa yàtọ̀ síra wọn kí lẹ rí ṣètò Yorùbá ló làṣà ẹ fi òǹtẹ̀ yín lù ká tó yọ̀ǹda yín bàbá mi. Yorùbá ló làṣà tó kọ́ ni lọ́gbọ́n ni ẹ ṣeun tó dẹ̀ ń fún wa ní òye pé ká má gbàgbé àṣà wa ẹ ṣeun ká má gbé àṣà wa lárugẹ àṣà wa Yorùbá àṣà tó ní wọ́n jẹ́ àgbàgbé ò ẹ ṣeun gbàgbé àṣà wa ẹ̀dá àṣà wa lárugẹ ẹ ṣeun ẹ ṣeun náà máa rí yín bá bẹ́ẹ̀ lọ ẹ ṣeun wọn. ilé jẹ́ àṣà wa náà Yorùbá ló làṣà Yorùbá ló làṣà Yorùbá onídàrú àwọn àlòkè wọn àlòkè sí ọ ní àṣẹ láṣà gbogbo dáadáa ẹ̀ máa gbọ́ dáadáa o àmì o gbọ́ ọ̀gá àwọn ní àbúrò kárí ayé tí wọ́n gbọ́ àmì àṣẹ náà padà sílé báyìí sàwọn lọ́fàwọn yìí tó wọ́n gbọ́. àìṣe o wọ́n tiẹ̀ ti sọ wọ́n ní ẹ̀ gbogbo àlẹ́ yín tẹ sáà àlẹ́ wọ́n nítorí tí òótọ́ ni agbópa àwọn béèrè ilẹ̀ ọ̀gá àwọn àyọ̀dà pé nǹkan sọ òótọ́ ni àlejò agbáṣàkà ẹ jẹ́wọ́ fèmí sóòótọ́ ni kì í ṣe gbogbo ẹ̀ lẹ́mọ̀ nítorí pé ẹ̀ ń wo ìdáhùn rẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ ó ti túmọ̀ ara wọn kì í ṣèmi ni wọ́n wàá sọ yín o kì í ṣèmi ni wọ́n sọ yín o ṣùgbọ́n mi rò bá akíkanjú ni yín gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀sì gbàdúrà kò jẹ́ láì ní tàbí ṣùgbọ́n nínú ẹ̀gbọ́n tí mò ń sọ fàlejò wa pé kò rí bẹ́ẹ̀ o àlejò agbáṣàgà mi hàn wọ́n kójú òṣùwọ̀n gbogbo béèrè tẹ̀sí ń béèrè lọ́wọ́ wọn gbogbo ẹ̀ pátápátá ni wọ́n mọ ìdáhùn rẹ̀ tán sì lè dá wa lóhùn láìsí adúpẹ́ pé oníkálukú rí ọgbọ́n kan tàbí òmíràn kọ́ ìdí náà tá a ṣe ní ètò Yorùbá ló làṣà fún àǹfààní gbogbo wa ní kí gbogbo wa lè bá máa rí ọgbọ́n kan tàbí òmíràn kọ́ bàbá wa dáadáa bàbá Ajóbíewé àwọn lọ́sẹ̀ ilé ìfẹ́tò Yorùbá ló làṣà ẹ mọ̀ gbọ́ wa nígbà tá à ń gbìyànjú àti gbé àlejò amòye wa pàtàkì wọlé tó àlejò kí dáadáa ẹ̀ṣọ́ àmọ́ àríyí bá láṣẹ elédè onígbàgbọ́ pé tá a bá tún pè yín ẹ jẹ wà bẹ́ẹ̀ jẹ wà ẹ máa jẹ wà. Àmọ́ àríyí bá láṣẹ elédè gbogbo ìdáwọ́lé tí yóò mọ̀ yọrí sí rere àgbàlẹ́jẹ̀ ẹ̀wà ní ìdẹnu lẹ́lẹ̀ gbogbo ètò ti dá nínú gbogbo ìdáwọ́lé ní ìgbà tí òun wọ bẹ̀rù iwájú báyìí lọ́pọ̀ ẹ̀bí tí wọ́n mọ̀ rẹ̀ láṣẹ Elédùmarè ìdààmú ó kéré ó pọ̀ ní kò ní jẹ́ pé wa o ẹ ṣeun adúpẹ́ ẹ kúfẹ́ akínyìn o ẹ ṣeun bàbá mi tó a fẹ́ gbìyànjú àti bí àlejò amòye wa a fẹ́ gbé wọn wọ orí ètò àlejò wa amòye wa lọ́sẹ̀ yìí kábíyèsí ọba wa dáadáa Abdulrasheed Adétóyèṣe Aníkúlápó Jayéọlá ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà oníbodè ti ìlú Ìgbòho kábíyèsí ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Àló kábíyèsí àló ẹ kúrò lẹ́ o kábíyèsí à ń gbọ́ yín lágbọ́yé dáadáa ẹ ṣeun o adúpẹ́ kúfẹ́ ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà kábíyèsí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló làṣà ti ń gbọ́ wa báyìí wọ́n sì ti rí pé ẹ ti darapọ̀ mọ́ wa mo súnmọ́ba níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je mo súnmọ́ba níwọ̀n ẹgbẹ̀fà láṣẹ adániwáyé ìlú òní bàjẹ́ lórí yín kábíyèsí ẹ bá wa kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló làṣà ẹ bá wa kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn odi. Wọ́n ń gbọ́ yín o kábíyèsí. Ẹ ṣeun kábíyèsí. Ẹ ṣeun. Ẹ ṣeun kábíyèsí, a máa rí yín bá.
ẹ ṣeun o kábíyèsí. Àmì àṣẹ kábíyèsí á máa rí yín bá. Àmì àṣẹ kábíyèsí á máa rí yín bá láṣẹ adániwáyé. Ẹ ṣeun o, ẹ kú fẹ́. Ìbéèrè àkọ́kọ́ kábíyèsí, kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló làṣà kí wọ́n bá lè mọ̀ wípé ẹ̀yin là ń bá sọ̀rọ̀. Ẹ dákun dábọ̀ ẹ dárúkọ yín fún wọn kí wọ́n gbọ́ lẹ́nu yín kábíyèsí. Ẹ ṣeun kábíyèsí, á máa rí yín bá láṣẹ Elédùmarè. Ẹ ṣeun kábíyèsí. Ẹ ṣeun kábíyèsí. Àmì àṣẹ kábíyèsí á máa rí yín bá láṣẹ adániwáyé. Ẹ ṣeun o, gbogbo àwọn olólùfẹ́ Yorùbá lólàṣà náà ti gbọ́ yín lágbọ́yé kábíyèsí. Tó kábíyèsí mo mọ̀ pé ẹ ti dárúkọ kódà ẹ ṣe àpèjúwe. Ẹ jẹ́ káwọn olólùfẹ́ Yorùbá lólàṣà kí wọ́n tún gbọ́ lẹ́nu yín. Ìlú ilẹ̀ Yorùbá wo gan lẹ jọba lé lórí? Ìjọba ìpínlẹ̀ wo ló wà? Àti pé ìpínlẹ̀ wo gan ló wà pàtó kábíyèsí? Ẹ dákun ẹ nà ń bẹ̀ fún wa. Ìlú Ìgbòho. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun kábíyèsí. Ìjọba ìpínlẹ̀ Òre ló pé nípínlẹ̀ Ọ̀yọ́. Ìlú ò wá ní bàjẹ́ lórí yín láṣẹ Elédùmarè kábíyèsí. Ẹ ṣeun o, adúpẹ́ o. Tó kábíyèsí, orúkọ oyè yín ọ̀pọ̀lọpọ̀ kódà èmi fún ara mi náà mo fẹ́ gbọ́ lẹ́nu yín. Ọ̀nà oníbodè, kí ni ìtumọ̀ orúkọ oyè yín kábíyèsí? Ẹ dákun ẹ ṣàlàyé ẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ Yorùbá lólàṣà. Ọ̀nà oníbodè. Ibodè. Ẹ ṣeun kábíyèsí, á máa rí yín bá láṣẹ Elédùmarè. Ọgbọ́n yín ò ní pin pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. Ẹ ṣeun o, á máa rí yín bá o. Tó kábíyèsí, ẹ bá wa kí oríkì ara yín níwọ̀nba torí mo mọ̀ pé bí n bá ní ẹ kì í gbogbo òní á sì wà lẹ́nu ẹ̀. Àmọ́ kábíyèsí ẹ dákun dábọ̀ ẹ kí oríkì ara yín níwọ̀nba kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá lólàṣà kí wọ́n gbọ́ lẹ́nu yín àti gbogbo àwọn ọmọ ìlú tí wọ́n ń tẹ́tí sí wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ kí oríkì ara yín kábíyèsí ẹ dákun dábọ̀. Oríkì ara rẹ̀ ní ìfọ̀mì. Ẹ kí ìlú yín kẹ́ mú tiyín náà mọ́. Ẹ kọ́kọ́ kí ìlú yín ká tú gbogbo àwọn ọmọ ìlú yín ká tù wọ́n nínú. Oríkì ìlú mi ni Ìgbòho rẹ̀. Ọmọ alágbàdo ti ọmọ àtàkọ́bẹ̀ ń lórí. Ọmọ ìgbìmọ̀ yóò tó gbogbo ìyá. Gbogbo ìgbà ìyá tó ní láàrin sí. Gbogbo ìgbà tí mi lẹ́nu. Ọ̀pọ̀ afẹ́fẹ́ ló ti Ìgbòho rẹ̀. Ọ̀gá kí ọ̀pẹ̀lẹ́. Ọ̀gá kí ọ̀pẹ̀lẹ́ ọlọ́rọ̀. Tó kábíyèsí ẹ wò orí tèmi gan wú báyìí kábíyèsí bí ẹni pé kẹ́mi náà tún dọmọ Ìgbòho ní ìṣẹ́jú tá a wà orí mi ń wú láwùú dìde
ẹ ṣeun o kábíyèsí a máa rí yín bá láṣẹ adániwáyé. tó kábíyèsí ẹ bá wa yànnàná díẹ̀ lára àwọn ohun àlùmọ́ọ́nì ìlú Ìgbòho ẹ bá wa yànnàná díẹ̀ lára ẹ̀. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. góòlù wúrà abẹ. àgbẹ̀. tí wọ́n wá ń ra ọjà. ẹ ṣeun kábíyèsí a máa rí yín bá láṣẹ Elédùmarè. àgbẹ̀ lọ́ba. ẹ ṣeun a máa rí yín bá. ti góòlù kábíyèsí wọ́n ti kó tán ó ti tán nílùú Ìgbòho báyìí wọ́n ti kó gbogbo ẹ̀ tán. ó sì wà ń bẹ̀ kábíyèsí ẹṣẹ́ rí ti bẹ̀rù tápá abíta mẹ́nu léwu ti góòlù àásọ̀yún lẹ́yìn ètò ẹjá tẹ̀síwájú torí àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà kí gbogbo wọn lè máa bá wa lọ ẹjá tẹ̀síwájú àmọ́ ti góòlù èmi ó pè yín lẹ́yìn ètò ká lè sọ́lá sọ̀yún kó lè yé wa dáadáa bí kábíyèsí kò ẹ ṣeun kábíyèsí ẹ wo ọwọ́ mi ní ró fún yín ẹ ṣeun ó tá a bá fi pamọ́ oní níyì ìyún náà dá bẹ́ẹ̀ kábíyèsí. tó kábíyèsí àkórí ọ̀rọ̀ wa lónìí orúkọ àbísọ ilẹ̀ Yorùbá la jíròrò lé lórí kí lè ròyìn nípa orúkọ àbísọ torí ọ̀pọ̀lọpọ̀ ni ò tiẹ̀ fẹ́ fọ́mọ lórúkọ Yorùbá mọ́ kí ni èrò yín nípa àkórí ọ̀rọ̀ yìí kábíyèsí ẹ dákun dábọ̀. orúkọ àbísọ bẹ́ẹ̀ ni. ó ṣe pàtàkì fún ọmọ. ẹ ṣeun kábíyèsí. torí pé Yorùbá ta òwe pé ilé làwọn òbí àkóso ọmọ lórúkọ. bẹ́ẹ̀ ni. orúkọ tí àwọn Yorùbá máa ń sọ ọmọ wọn ó máa ń jẹ jáde nípa bí ilé wọn ṣe rí. ó máa ń jẹ jáde nípa ẹ̀sìn bíbí ìdílé kọ̀ọ̀kan sí. ó sì máa ń jẹ jáde sí bí àkókò kan bí ọmọ yẹn ní ìgbà ó ti rí mú agboolé. ọmọ kọ̀ọ̀kan máa ń ní orúkọ àbísọ méjì mẹ́ta mẹ́rin. torí ẹni tó bá ní bàbá bàbá tó ní bàbá ọkọ yóò fún ọmọ lórúkọ. bẹ́ẹ̀ ni. bàbá tó ní ìyá ọmọ tàbí ìyá tó ní ìyá ọmọ yóò fún ọmọ lórúkọ àbísọ. bẹ́ẹ̀ ni. ẹni tí wọ́n ní lórúkọ àbísọ ẹbí mẹ́rin ṣùgbọ́n bí àkókò bá ti rí láti wọ́n sọ bẹ́ẹ̀ lórúkọ àti ìlú. bẹ́ẹ̀ ni kábíyèsí ẹ ṣeun kábíyèsí ọkùnrin yóò ní dòbú láṣẹ Elédùmarè ẹ ṣeun ẹ kúfẹ́ ẹ ṣeun tó kábíyèsí gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa pátápátá ẹ dákun dábọ̀ pàápàá jùlọ gbogbo ọmọ Yorùbá àwọn owó lẹ́ní fún wọn lórí ìgbéga àṣà àti ṣe ilẹ̀ Yorùbá tí òfin ní di táàmọ́ sọ pé lòdì káàfi tí ọmọ aláṣọ gbogbo wa ọmọ aláṣọ wa tí òfin ní mọ wèkísà fọmọ ẹlẹ́ran wa tí òfin ní mọ jẹgun tàbí kó mọ jẹ àsán ẹ dákun dábọ̀ kábíyèsí àmọ̀ràn owó lẹ́ní fún gbogbo ọmọ Oòduà lórí ìgbéga àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. ẹ ṣeun kábíyèsí àmì àṣẹ àmì àṣẹ. àwa tí a jẹ́ àwọlé tí a wà ní ìjọba. bẹ́ẹ̀ ni. ilé ìjọba wa ń jẹ́ púpọ̀. tí àwọn èèyàn bá ń fún àwọn tí ò lórúkọ àtijọ́ wọn mọ́. nítorí pé orúkọ ọmọ ní ìjọba ọmọ ní Yorùbá wí. èyí tí ó ṣe lóyún adébóyè tó ní orúkọ ọmọ
bẹ́ẹ̀ ni. ojú oyè káàkiri pẹ̀lú orúkọ tó ń sọ. èyí tí gbogbo ayé mọ̀ pé orúkọ náà ó yí. orúkọ náà ròyìn kábíyèsí. bẹ́ẹ̀ ni tí Yorùbá bá sọ orúkọ ọmọ ní Ayọ̀délé. ó fi hàn pé Ayọ̀délé ló ní lánàá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bóyá wọ́n ti rí sí ọmọ lọ́dún tó ti tẹ́. tí wọn ò wá gbóòdù tí wọn ò gbóòdù sí ọmọ náà ti dé. àwọn ọmọ tó lé wọn. wọ́n bá ti sọ ọmọ ní oníkàyé. ó fi hàn pé ẹni tí wọ́n rẹ̀ wọ́n lẹ́kọ́ ló dé yẹn. bẹ́ẹ̀ ni wọ́n kò ní ọ̀kọ́dúnrà. bẹ́ẹ̀ ni. ìkọ́dúnrà ìkọ́. bẹ́ẹ̀ ni ẹ ti ní o. tí Yorùbá lọ́dún kò ti sí wọ́n bá sọ ọmọ ní òsìkọ́ lásán. Bí a bá wọ sọ yẹn, a rí pé ọmọ wá ní nítorí pé àwọn òbí rẹ̀ ní èdè mọ́. bẹ́ẹ̀ ni kábíyèsí. Gbogbo ọkọ̀ bá yẹ̀ sí. Náà ló ní ìgbìmọ̀. Ṣùgbọ́n àwọn ọmọ wa gbogbo ní ilẹ̀ Yorùbá. Orúkọ òyìnbó ni wọ́n ń pè ní ìgbìmọ̀ yẹn fún wa dùn. Àwọn àgbà wa gbogbo àbẹ̀yẹ mọ́. Kò jẹ́ kí ìgbà orí bí yóò fi ẹgbẹ́ bímọ. Tí ilé tó wà wá náà gbogbo ẹ̀sìn ni. àmì àṣẹ kábíyèsí àmì Wọ́n àṣẹ. àwọn ọmọdé orúkọ àbíkọ wọn ni wọ́n máa ń pè wọ́n. Ilé tó yàtọ̀ ní bàbá mi yìí tó tọ́ ọmọ mi gan ní ọmọ Káyọ̀dé. ọmọ káyọ̀dé. Orúkọ ìpínlẹ̀ kí wọ́n kí ayọ̀ tí òkè lè fi lókè fún mi. ayọ̀ wà ní díbàjẹ́. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ ṣe àmì àṣẹ kábíyèsí. nọ́ọ̀nì náà nìná ní ẹ̀yìn àgbà náà lẹ́wí bẹ́ẹ̀ ohun anílà ná ní káyé ṣe àyọjúràn káyé ṣe àyọjúràn sí tí ó kàn wá ká gbé tiwa èyí táwa ní dandan tó jẹ́ ogún òbí wa ká gbé lárugẹ ní kábíyèsí wí. ẹ ṣeun kábíyèsí a máa rí yín bá ẹ ṣeun láṣẹ Elédùmarè a máa rí yín bá ọ kábíyèsí pàápàá jùlọ nígbà tá a fi ìwé ìgbanilálejò yín gẹ́gẹ́ bí àlejò amòye wa pàtàkì ránṣẹ́ sí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló dá wa lóhùn náà nítò kábíyèsí ti Ìgbòho la fẹ́ gbà lálejò pé ọ̀nà oníbodè àwọn ni wọ́n ń bọ̀ lórí ètò. ìyẹn ò túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ìlú yín ni wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ tán jẹ́ olólùfẹ́ ètò Yorùbá ló làṣà tí wọ́n sì ń wò wá báyìí kábíyèsí ọ̀rọ̀ tánijíwò lẹ wá ní fún wọn torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa á ti sùn kódà à ń hanrun kábíyèsí à ń hanrun ìmí inú wo tiẹ̀ yíra padà gan lórí tó tiẹ̀ jẹ mọ́ ìlú wa àbáṣà wa àbíṣe wa ọ̀rọ̀ tánijíwò lẹ wá fẹ́ fi jí àwọn ọmọ Ìgbòho dìde lójú oorun pé tó ẹ̀ǹdẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ fi ta wọ́n jí lójú oorun ọ̀rọ̀ tánijíwò lẹ ní fún gbogbo àwọn ọmọ Ìgbòho délé lóko lẹ́yìn odi gbogbo ibi tí wọ́n ti ń gbọ́ wa báyìí kábíyèsí. ẹ ṣeun kábíyèsí. Bẹ́ẹ̀ni.
Kì í ṣe orúkọ nìkan, gbogbo ọ̀nà ní ẹyọ ìwọ̀n nípa àgbà rẹ̀ jẹ́. Mo wá ń kọ́ gbogbo alábàwọ̀ sí ilé àti ní àjò kábọ̀ gbàgbé ilé. Ojúṣe wa gẹ́gẹ́ bí àgbà wa kábọ̀ pé kábọ̀ sọ àwọn ọmọ wa nù. Káwọn ọmọ wọn ni mo gbọ́dọ̀ àdókò ní ẹ̀ka lè tù yé yí wọn. Àmì àṣẹ kábíyèsí, àmì àṣẹ kábíyèsí, ẹ ṣeun o, a máa rí yín bá o, ọgbọ́n yóò ní dìbàjẹ́, kò ní dìkùrù láṣẹ àdániwáyé. Tó kábíyèsí, torí gbogbo orú tẹ́ ń wí náà la ṣe mú ọ̀kan àti èjì tá a tò wọ́n pọ̀ wípé ká gbé ètò Yorùbá ló láṣà kalẹ̀. Ètò tá a wá gbé kalẹ̀ tí adániwáyé ràn wá lọ́wọ́ láti gbé kalẹ̀ kábíyèsí, adániwáyé gan ló fi lélẹ̀, ọwọ́ òrìṣà òkè ètò yìí wà. Kí ni èrò yín nípa ètò Yorùbá ló láṣà yìí kábíyèsí? Kí lẹ rí sétò tá à ń ṣe yìí? Ẹ ṣeun. Ẹ ṣeun kábíyèsí, ẹ ti ń wò wá. Ẹ ṣeun. Ẹ ṣeun kábíyèsí. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun kábíyèsí. Ẹ ṣeun. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ni kábíyèsí. Ẹ ṣeun kábíyèsí. Àmì àṣẹ kábíyèsí. Àmì àṣẹ kábíyèsí. Bẹ́ẹ̀ni kábíyèsí. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni kábíyèsí. Bẹ́ẹ̀ni kábíyèsí. Àmì àṣẹ kábíyèsí. Ẹ ṣeun kábíyèsí. A dúpẹ́. Ẹ ṣeun kábíyèsí. Tó kábíyèsí, ọmọ ọkọ Yorùbá ni èmi. Àṣà àti ṣe Yorùbá ohun ìwúrí ló sì jẹ́ fẹ́mi. Ní gbogbo ìgbà bí n bá láǹfààní àti polongo tó jọ máṣà àti ṣe wa, òun lè mímọ́ polongo rẹ̀ kábíyèsí. Mo sì mọ adúrú oore ribiribi tó ń bẹ nínú àṣẹ ẹnu orí adé. N ò wá nífẹ̀ẹ́ kẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ìkáyọ̀ǹda yín bá ń kábíyèsí. Nítorí pé àdúrà ní kúkú gbà kì í ṣe agbára. Pàápàá jùlọ àdúrà tó bá wá láti ẹnu orí adé. Ká tó wá yọ̀ǹda yín kábíyèsí, ẹ dákun dábọ̀ ẹ súre fétò yìí. Torí ẹ̀bùn pàtàkì tẹ́ ẹ lè fún wa tó ń ṣiṣẹ́ lẹ̀ di àwọn ọjọ́ tá àti ẹ̀ tí ì rí, òun náà ni ẹ̀bùn àdúrà. Ẹ dákun dábọ̀ ẹ súre fétò yìí ká tó yọ̀ǹda yín. Àti atọ́kùn tó ń sọ̀rọ̀ lórí ètò, àtọ́nímọ̀ ẹ̀rọ wa tí wọ́n bá wa dà pọ̀ tẹ́ fi ń rí wa tẹ́ ń gbọ́ wa lágbọ́yé, àti gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà pátápátá, torí láìsí àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà kò lè sí ètò yìí. Káàkiri àgbáńlá ayé ni wọ́n wà. A ní àwọn olólùfẹ́ nílùú Amẹ́ríkà ní, nílùú Yúróòpù ní, káàkiri ìlú Italy ní, káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pàápàá. Ẹ súre fún wa, kẹ́ ẹ sì súre fún gbogbo àwọn tó dúró tì wá. Torí abala kíkanjú àwọn kan ni wọ́n ń kẹ́bùn fún wa pé ká mọ kó fáwọn èèyàn tí wọ́n bá gba ìbéèrè wa àtàwọn tó bá gbìyànjú. Ẹ súre fún gbogbo wa lápapọ̀ kábíyèsí, àti gbogbo àlejò agbáṣàga wa pàtàkì àti àlejò amòye, gbogbo àwọn tó ní í ṣe pẹ̀lú ètò Yorùbá ló láṣà. Ẹ ṣeun kábíyèsí. Gẹ́gẹ́ bí ẹ ti tó lẹ̀, àtàwọn tó tún ṣe àwọn tó tún ṣe ìkàlẹ̀. Ẹ ṣeun. Yorùbá ló láṣà. Bẹ́ẹ̀ni. Àti gbogbo ẹ̀jẹ̀ ìṣiṣẹ́ ìdílé fún ẹ̀sọ́ olóòtú àti àwọn onímọ̀ ẹ̀rọ gbogbo. Bẹ́ẹ̀ni. Àmì àṣẹ kábíyèsí. Àmì àṣẹ kábíyèsí. Iwájúwájú ni ẹ̀fọ́ ti fọ́. Iwájúwájú ni ẹ̀fọ́ ti fi ọmọ rẹ̀. Àmì àṣẹ kábíyèsí. Gbogbo Yorùbá ní títí tí máa fún orí ìgbìmọ̀ àtọ̀wọ́ òbí gbogbo ẹ̀rọ tí máa fún orí abẹ́ níjọ́ títí gbogbo náà ń gba ìlẹ́gbẹ̀ẹ́ ẹ̀ta ọ̀rọ̀ ìgbà tó jẹ́ orí adé orí adé ìpàdùkù níbẹ̀ o. Àmì àṣẹ kábíyèsí. Àmì àṣẹ. Àmì àṣẹ kábíyèsí. Àmì àṣẹ. Àmì àṣẹ.
àmì àṣẹ àmì àṣẹ kábíyèsí àmì àṣẹ kábíyèsí àmì àṣẹ àmì àṣẹ kábíyèsí ẹ ṣeun kábíyèsí a ní òǹpè pàtàkì kábíyèsí ẹ dákun dábọ̀ ká tó yọ̀ǹda yín kábíyèsí ìlú Highland àwọn ni wọ́n pè wá tí wọ́n darapọ̀ mọ́ ètò báyìí mo nígbàgbọ́ pé wọ́n fẹ́ kí yín ní kábíyèsí ṣé ẹ gbọ́ wa àlọ́ kábíyèsí ẹ káàbọ̀ sórí ètò àlọ́ tó kábíyèsí ń gbọ́ yín o kábíyèsí ọ̀nà oníbodè wọ́n ń gbọ́ yín lágbọ́yé kábíyèsí ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. ó fi àdúgbò oníbodè sí aláyélúwà ní kábíyèsí ọ̀nà oníbodè ń gbé ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ gbìyànjú olódùmarè ẹni wáyé gbogbo. àmì àṣẹ àmì àṣẹ. Adúgbò lọ́wọ́ láwọn tí a pè ní ẹ̀dẹ̀ dáwà lóhùn lágbàdo olódùmarè gbogbo wàsílà ọ̀dọ́ adéẹ́kí àti ìpínlẹ̀ ní ní kan ilé yìí. àmì àṣẹ àmì àṣẹ. àmì àṣẹ o àmì àṣẹ àgbọ́yé ṣé ẹ̀ ń gbọ́ wa. àló kábíyèsí láti ìlú Highland àwọn náà ń gbọ́ wa lágbọ́yé. àló tó kábíyèsí ọ̀nà oníbodè à ń gbọ́ yín lágbọ́yé ó dàbí ẹni pé àló tó kábíyèsí kó tó wá di pé a yọ̀ǹda yín lórí ètò àti fẹ́ yọ̀ǹda yín nítorí pé abala amòye kódà kò yẹ kí a parí lákòókò yìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ adániwáyé tó fún wa láǹfààní láti rí yín bá sọ̀rọ̀ ẹ ṣeun o kábíyèsí láṣẹ Elédùmarè á máa rí yín bá pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé àsìkò yín ìlú òní tú ìlú òní dìbàjẹ́ ẹ yóò mọ ké bí ẹyẹ eku náà bí eku láṣẹ Elédùmarè lágbára adániwáyé gbogbo ohun tó jọ mọ́ ire ìlú Ìgbòho kò ní wọ́n ẹnìkọ̀ọ̀kan àtẹ̀yìn àti ìlú àtàwọn olórí àti gbogbo ọmọdé ìlú gbogbo oníkálukú ni ó mọ̀ ṣe dáadáa tí ìlú Ìgbòho sì mọ̀ tẹ̀síwájú ní ti dáadáa láṣẹ Elédùmarè ẹ ṣeun kábíyèsí o ẹ ṣeun ká pè yín tẹ ẹ jẹ́ wa pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé ẹ ṣeun ẹ kúfẹ́ ayọ̀ǹda yín lórí ètò Yorùbá ló láṣà lágbára láwùrábí mo nígbàgbọ́ pé tá a bá tún pè yín ẹ jẹ́ wa ẹ ṣeun o ẹ kúfẹ́ kábíyèsí ọ̀nà oníbodè ẹ kú òǹgbẹ o ẹ̀mí wo ṣìkà oṣù yìí láṣẹ Elédùmarè kábíyèsí èmi wí bẹ̀rẹ̀ ètò mo ní àjọ̀sán gbogbo àwọn àjọ̀sán ṣe bá gbò ní tán ni àwẹ̀ sì ti fẹ́ẹ̀ tán báyìí ojú òtí àwọn àjọ̀sán kábíyèsí ẹ ṣeun ẹ̀mí yóò ṣìkà oṣù láṣẹ Elédùmarè. àjọmọ gbádùn ni ìwọ̀nba ọjọ́ díẹ̀ ló kù kábíyèsí ẹ ṣeun o ọgbọ́n yóò ní dòbu láṣẹ Elédùmarè òrìṣà òkè ó máa tì yín lẹ́yìn o ìlú ò ní bàjẹ́ ẹ ṣeun kábíyèsí o ó dàbọ̀ o ó kí orí adé o ẹ ṣeun o ó dàbọ̀ kábíyèsí ẹ ṣeun tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko lẹ́yìn odi kábíyèsí ọ̀nà oníbodè ti ìlú Ìgbòho ohun wọn lẹ gbọ́ tí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò Yorùbá ló làṣà ọba wa kábíyèsí ọba Rasheed Adétóyèṣe Aníkúlápó Jayọ̀lá ẹlẹ́ẹ̀kẹta Adétóyèṣe kábíyèsí náà mú ẹnu bà orúkọ wọn ní orúkọ àbísọ àwọn ni tó sì làmìlaka tó ní àǹfààní gidi àmọ̀ràn mi ká tó kúrò lórí ọ̀rọ̀ orúkọ àbísọ ẹni pé dákúndábọ̀ gbogbo àwa òbí pàápàá jùlọ àwa aráàlú òyìnbó ohun ìdánimọ̀ wa ní gbogbo àwọn tó jọ mọ́ àṣà àti ṣe wá jẹ́ ẹ dákúndábọ̀ ẹ má jẹ́ àjùnù ẹ má jẹ́ kí àwọn ajánilógún gbà kí wọ́n gbà lọ́wọ́ wa àlejò agbáṣàgà mi ló wí nǹkan kankan níbi ọ̀sẹ̀ bíi díẹ̀ sẹ́yìn wọ́n ní àwọn òbí tá a wà lórílẹ̀‐èdè tá a wà nílùú òyìnbó bá a bá wá mú àṣà àti ṣe wa tá a ti bọ aṣọ tá a fi pamọ́ fáwọn ọmọ wa wọ́n láwọn la jẹ́ wọ́n ní torí pé àwa ní àǹfààní láti ní kí wá lóde tá à ń fi pamọ́ fáwọn èso tó jáde lára wa àdúrà mi wá ni pé ilé àtọ̀nà gbogbo wa kò ní díbàjẹ́ láṣẹ Elédùmarè èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín kò fẹ́ máa dágbére fún yín ọ̀pọ̀lọpọ̀ ló ti ní báyìí ẹ bá wa fi àkókò òpin ètò Yorùbá ló làṣà adẹ́dọ̀ ó ràn wá lọ́wọ́ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ òrìṣà òkè òun náà ló ń ṣalátìlẹ́yìn wa oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà òṣùbà dániwáyé nìyí nítorí titi yín ẹ ṣeun àmì ìfẹ́ yín ẹ fi ń mọ ètò yìí ẹ ṣeun mo dúpẹ́ ẹ kú fẹ́ pàdúró tì ẹ rí i pé Yorùbá ló làṣà gan ti ní awẹ́ tiẹ̀ lórí pápá Facebook lórí
ẹ̀rọ ayélujára tẹ̀ tí ń gbọ́ wa ẹ lọ gbọ́wọ́lé kẹ́ fi àmì ìfẹ́ yín hàn lágbára dániwáyé adẹ́dọ̀ òní dá yín dá gbogbo ìdáwọ́lé oníkálukú yín láṣẹ Elédùmarè ẹ sì tún ti ní àǹfààní láti wo àwọn ètò wa padà lórí YouTube channel Yorùbá ló láṣà kẹ́ ẹ tún wò kẹ́ ẹ tún gbọ́ àwọn ọ̀rọ̀ tá a fi jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àlejò agbáṣàgá wa àti àlejò amòye wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n dúró tì wá tí wọ́n ń kó ẹ̀bùn fún wa iléeṣẹ́ Afili Concept yá wa dáadáa ẹ ṣeun adúpẹ́ iléeṣẹ́ Glory Print ẹ ṣeun adúpẹ́ o iléeṣẹ́ Bright Fame ẹ ṣeun o iwájú lọ́pọ̀ ẹ̀bì tí yóò mọ̀ rí sí ẹni tí Ọlọ́run mọ̀ ẹ ṣeun fún àdúró tì yín nítorí pé láti ìbẹ̀rẹ̀ lẹ ti dúró tì wá ẹ ṣeun ẹ̀yin lẹ ń fún gbogbo àwọn olólùfẹ́ ètò Yorùbá ló láṣà ní orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀bùn $2,000 iwájú lọ́pọ̀ ẹ̀bì tí yóò máa rè bí kò wò ní dé bá yín láṣẹ àdániwáyé o bàbá wa dáadáa Aṣíwájú Bẹ̀lẹ́ tẹ́ gbé gbọ̀ngàn Salford Event Hall tẹ́ gbé kalẹ̀ fún wa n ò tí ì mẹ́ni tí ó gbà tóṣù yìí bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ni ọjọ́ ìsinmi tó gbẹ̀yìn ní oṣù yìí á wàá wo bá ṣe ṣe o bàbá mi bàbá rẹ tó gbà béèrè mẹ́ta àmọ́ gbọ́n ká dá ẹ ṣeun o ẹ̀yin tó ń dùn nú ọ̀rọ̀ yín kò ní díbàjẹ́ láṣẹ àdániwáyé gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ayẹyẹ tẹ̀ ń wá olùdarí ẹ kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 079-140-68090 ẹ fẹ́ ṣe ayẹyẹ ìgbéyàwó ni tó jẹ́ yálà ẹ̀ ń fẹ́ alága àdúrà àbí ìjókòó àbẹ́ ẹ̀ ń fi olùdarí fún ayẹyẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó mọ̀ mí ni wọ́n mọ̀ pé mo nífẹ̀ẹ́ sí èdè Yorùbá nítorí pé ọmọ bíbí Yorùbá ni mí mò ń darí ní èdè òyìnbó tí ò sì ní kọ́ni kọ́hún kankan nínú ẹ kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 079-140-68090 ẹ ṣeun ẹ kú ìfẹ́ o lágbára dániwáyé ìbàjẹ́ òní wọ ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa mo tún kí gbogbo àwọn tó ṣayẹyẹ ọjọ́ ìbí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà lọ́sẹ̀ yìí àṣeyí ṣàmọ́dún láṣẹ Elédùmarè gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi àbúrò mi ọ̀rẹ́ mi olólùfẹ́ mi nínú ẹ̀sìn Islam mo ní ẹ̀mí gbogbo wa yóò ṣìkà oṣù yìí láṣẹ àdániwáyé ojú òtí àwọn àjọsán ẹ̀yin ẹ fọkàn balẹ̀ ọjọ́ díẹ̀ ló kù dáàmú ṣayẹyẹ mo wá fẹ́ máa fi orin mo fẹ́ máa fi dágbére ẹ mọ́ gbàgbé o ẹ lọ fi àmì ìfẹ́ yín ẹ lọ fi hàn lórí Awẹ́ Yorùbá ló láṣà ẹ wò wá lórí YouTube ẹ fi àmì ìfẹ́ yín náà hàn níbẹ̀ ẹ ṣeun o iwájú lọ́pọ̀ ẹ̀bì tí oníkálukú wó mọ́ rí sí àwọn àgbà bọ̀ wọ́n ní àyún lọ àti àyún bọ̀ báyìí ní ọwọ́ yún ẹyin láṣẹ Elédùmarè àtúnfẹ́lẹ́ àtúnṣe ìlọ lọ́sẹ̀ yìí pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ òrìṣà òkè ìpàdé gbogbo wa bí oyin lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ṣeun o ire o orin bàbá wa Jóbiewé mo fẹ́ fi dágbére fún ètò Yorùbá ló láṣà bàbá wa dáadáa àwọn ni wọ́n ṣe lè fún Yorùbá ló láṣà ẹ gbádùn bàbá Jóbiewé bàbá wa dáadáa. Bùkọ́lá ayájídẹ́rù tèmi ni ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé. Bùkọ́lá ayájídẹ́rù Olúyọ̀lé ọmọ àjòròsùn ọ̀rí Ìbàdàn ẹ̀bá ní ìsọ̀rí àyìnbí. ẹ ṣeun o bàbá Jóbiewé ó yẹ ká lè dá Gbàṣàgà ló fi owó tàbọ̀ aránṣẹ́ sí bẹ́ẹ̀ ni lọ́yà ìyàmọ́mọ́ yà. olùdókòwò ìfọ̀ àjàgbá yìí gbọ́dọ̀ bí a ti kọ̀ mọ́ ẹ̀rọ bẹ́ẹ̀ ni bàbá wa bẹ́ẹ̀ ni Ìbàdàn lójó bẹ́ẹ̀ ni ìlú Ògúnmọ́lá ìlú Ìkúnlẹ̀ Òdòdó òkè ìlú tó kọ. ẹ ṣeun bàbá mi o. Àgbàlá Ìkúnlẹ̀ jòkó bá bẹ lómi ìlà Àgbàlá Ìkúnlẹ̀ ti tó kókó sáré. Ayawa ni ikú àlá mi ká. Ayawa lọ́sẹ̀ ìlú ayé gbàjú. Ọlọ́pàá ìjẹta àgbẹ̀ ní ọmọ ilé òbí. Sẹ́ni gbọ́dọ̀ ọmọ agbọ́dọ̀ kúrò ní mo jẹ́ ọ̀lẹ́ lóru ẹlẹ́nu. Òkè kéèké àṣàkọ lóde ìgbàjọ gbọ́dọ̀ tẹ̀lé àṣàfẹ́ ìjẹta. Èyí fẹ́ rí ọjà ni wà fún mi sílé. Ayájídẹ́rù lọ́sọ̀ ayé gbajú, ó lọ́sọ̀kùn ètò yẹ lórí Glo FM ní gbogbo ọjọ́ Sunday láago 4 ìrọ̀lẹ́. Gbogbo yẹn dà gbìgbì, ẹ̀rọ tìgẹ́tìgẹ́ kẹ́ ẹ máa bọ̀ wá gbẹ́tò tiwa ẹ wá nǹkan fìdílé. Arákẹ́yà fìdílé nǹkan kẹ́ ẹ máa bọ̀ wá gbẹ́tò tiwa. Abala mẹ́ta lè tó ọ̀hún. Àkọ́kọ́ orírun wa, abala kan nìyẹn, ẹ̀kejì, abala mòye, abala kan nìyẹn, ẹ̀kẹta abala kíkanjú, ẹ̀rí o. Bùkọ́lá ayájídẹ́rù tèmi ni, ó ń gẹ́gẹ́ lásán fún ètò yẹn ẹ̀dá ẹ̀wà ń gàbìdì.
ilé ẹ yára bí ilé nǹkan Yorùbá ló lọ́sà àṣà ní kí Yorùbá gbogbo ọmọ Yorùbá nílé lóko lóòdò lẹ́yìn òdì ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wá pátápátá orí jẹ́ ká ṣòwò káàkiri ọjà dénú ilé ẹni kan ṣàjò orí jẹ́ ká kéré tẹ́lẹ̀ òbí àti adámúra sí ọlọ́wọ́ bò ní jẹ́ kẹ́ kú máa lójú ikú nípa yẹrẹ wèrè kẹ́kẹ́rẹ́ ọjà wá sínú ilé àṣà ní tiwa Yorùbá ló láṣà. Àṣà ní tiwa. Ire o.